Hello, hello, hello. Good morning. Carol, please let me share this audio. Let me share this audio. Good morning, good morning, good morning, good morning. Sorry, I just wish you have our own freedom of speech, and we see things differently. And beauty is Shane Loy. Can we please let me share this audio quickly? I won't take too much of our time because I'm going to share this audio with my Instagram page. So I don't want to spend too much time, so we'll be able to contain to take it, because I think it's 15 minutes on Instagram. Tell about post it. What is going on grand now? About Nollywood, I would say something about Nollywood first before going to Baba Ijesha's issues. I've been seeing people coming out about this issue going on, talking here and there, and I can see is really going viral now. What Baba Ijesha did is really bad. Yeah, every mothers know me in Kotoshe bad. But the reason why I want to talk about Nollywood this morning, the reason why I will talk about the little that we say about Nollywood, because I think I'm part of Nollywood in Canada. I used to be with them, but when I see little that is going on, Sherry, sometimes when we don't get close to these people that call themselves Nollywoods, we might not really know what is going on the ground. And I'm happy, me, Moboy, everybody, look bon, konti, this Baba, Jide Kosoko said, me, Moboy, everybody, lo lanfani lati ri. I saw a video, was it not last week or some weeks ago, Lori Instagram, when Jide Kosoko make mention we in Nollywood, whatever they do in Nigeria, they do cross-fucking each other. That came out from Mr. Jide Kosoko, Leniti Bogbowamo, as the leader of Nollywood actress. Before going into Baba Ijesha's matter issues on the ground now, Atiri Gbogbo nkan tó ń lọ, everybody are going to talk about it, which we've been seeing that people have been coming out talking about it. Everybody are bringing their own opinions, the way they see things, the way they, we all have a right. This is social media. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fáwọn èèyàn kan, nǹkan tó ṣì ń fa wàhálà tó jẹ́ pé wàhálà yẹn dẹ̀ lè má dúró títí láì ni pé we don't want to allow others to see things differently. Bí Ọlọ́run ṣe dá oníkálùkù, a ní opinions. Ṣé rí n tó bá kọjú sí ẹ̀yin, ó lè kọ̀yìn sí èmi. Ibi tó bá kọ̀yìn sí ẹ̀yin, ó lè kọjú sí èmi. That is how life is. Nǹkan ẹyọkan tí mo hate ni pé kí èèyàn máa on post nǹkan léèyàn lórí pé bí mo ṣe rí nǹkan yìí, you have to see it that way. No, Ọlọ́run ọba ò fún gbogbo wa bẹ́ẹ̀. Baba Ijesha ò ṣe ń tó dára at all. But I don't want to, let me take it one by one. Kí n má bàa mix things together, yeah? I want to talk a little about Nollywood. Sherry, a lot of things. Sherry, tó dára ń bẹ làwọn èèyàn ń rí níta. Some people in that Nollywood that they come themselves celebrities, and you won't believe it. Ìwọ tó jáde síta láti ṣe chat or láti ṣe movie or láti ṣe anything, your life is better off. I will not lie to you. The little tí èmi rí nínú Nollywood wàhálà pé tí mo kàn rọra rí, tí mo smell between láàrin just some months tí mo fi wà nínú Nollywood ní Canada, mo rí wípé is full of fake. That is one. Second, Nollywood they don't love themselves. I will not lie to you.
They are just giving us drama. We see that they give us story, they give us something to watch, to learn from it, but they don't practice it. Wọ́n practice nǹkan tí wọ́n try láti act fún wa, láti jẹ́ kí gbogbo wa máa wò. I'm talking about Yoruba Nollywood now. And for me to come out to say this, only reason tí mo ṣe ń sọ bẹ́ẹ̀, I will never, me, EYINLOJU, as a mother, will never support any rapist or anybody any man tó bá ń ṣe kíni, bóyá you are try láti molest obìnrin, or even kó má jẹ́ kids, kó má jẹ́ minor, kó jẹ́ àgbàlagbà. No, could make sense. But I want to say something about Nollywood. Nǹkan tí mo rí nínú gbogbo nǹkan tó ń lọ yìí, tá bá anybody tó bá ń bá mi lọ, tó bá jẹ́ pé òun náà lè rí bí Ọlọ́run ṣe fún ẹbẹ́ mi ṣe ń wò ní side ti tèmi. This is not normal. And this is beyond what we are seeing now. I'm telling you, even in this Canada, bó ṣe kéré tó yìí, they can kill themselves, that they call themselves Nollywood actor and actresses. Wọ́n love ara wọn. Èmi fi ìbínú kúrò nínú forum yẹn ni, because èmi ò lè dúró sí ibi tí ò bá ti sí òtítọ́, tí ò bá ti sí ìfẹ́, ibi tó jẹ́ pé even if you see something that is wrong, everybody there rí pé lóòótọ́ kíní yìí nǹkan bàjẹ́ ni, they are ready to kill you because of it. Mi ní parọ́ fún yín. These people that they call themselves Nollywood actress Yorubas, they are evils. Please take my word and write it down. Èmi mọ̀ pé ìwọ̀nba nǹkan tí mo rọra sọ láàárọ̀ yìí, a lot of people will come out and say that EYINLOJU ṣe what me, whoever that knows me well, tó mọ̀ mi physically one-on-one, I don't give a damn. I swear to God Almighty, torí wọn ò tí ì bí ìyá ẹni tó lè gbé náà wojú ẹkùn láì ṣe àwo. You can split anything under your camera, under your yàrá, under anywhere you like to split your thing or to show yourself. But to me, to my face, you cannot do it. Because torí pé mi ò ní wọ́ra mi ńlẹ̀. Mi ò ní rìnrìn wàṣàwàṣà tó máa fi ìdọ̀tí lọ̀ mí, àbí pé bóyá kí n bá ẹ jókòó síbi tí ò sí. But I will say the truth about Nollywood. For Jídé Kòsọ́kọ́, lẹ́ni tí wọ́n ń pè ní Baba Nollywood nínú Nollywood, to say that on Instagram, we do cross-fucking each other, Nollywood Yorubas, actress and actors. That is one. Èmi kọ̀ yẹn sílẹ̀, mo kọ̀ sílẹ̀, which is real, which is true. When you will see somebody that is dating your Shomo, very funny, Nollywood yẹn, a kàn wo movie tó ń ṣe jáde ni. They gave us movie, God gave them talent. They gave us something to watch, but they can never practice what they preach. They preach a lot. They want to be like Messiah. They want to let people see that, oh, this is what a lot of people don't share movie they know Yoruba and see. They are not doing it to make people to learn. They are doing it for their own goals to meet babalaye. Because I won't lie to you. It's what I see. It's what I had. I've been there. I used to be where I more cut off gbogbo wọn pátápátá ni, because I can see they are dirty. They wọ́n ṣe even ẹlòmíì nínú wọn tẹ́ ń wò bí ẹni wípé I person ó wà níbi tẹ́ bá jókòó tí wọ́n, they are smelling, olóòórùn ni wọ́n. People are talking about ṣebí tí Ìjẹ̀ṣà ló jáde yín sìn. A lot of things are being, even about this Baba Ijesha. And whatever with the other woman that is, if you can smell it, you will know that there's something behind this thing. What Ijesha did is very bad. He will face the law. He must face the law. But what is happening underground? You people don't see it. And something will come out after this, because I know anytime Toba fi Baba Ijesha yẹn sílẹ̀, whether we like it or not, he's going to kill himself. He will do that. Because
Sherry, mo máa ń sọ nǹkan kan nílé ayé tá wà. Tí èèyàn ò bá súnmọ́ Ọlọ́run tó, tàbí tó o bá wà láàrin ibi tí Ọlọ́run ò fẹ́ ògo ẹ láàrin wọn, tàbí inú bínú ti pọ̀ jù, má ṣe ọ̀rẹ́ níbẹ̀. Don't roll with your enemies. Don't roll with people that you don't need to force your life. You don't need to force yourself. Èèyàn lè kú, kò sẹ́dá tí ò lè kú nínú ayé, but it's better for you to die peacefully. Kú ní kú tó jẹ́ wípé ayé ò ní wulẹ̀ kúkú wá fi ẹ̀ṣẹ̀ sìn kó tó di wí, because what I'm saying now, ó ti ń kọjá nǹkan tí à ń rí. I don't know if you people can feel me. There's something behind this thing. There's something going on. Tó dẹ̀ jẹ́ wípé ó lè má yọjú sẹ́mi àti yín o. Ó lè má jáde síta fẹ́mi àti yín o. Ṣùgbọ́n gbogbo nǹkan tó pamọ́ ojú Ọlọ́run tó. Ẹ mọ̀ nǹkan tí wọ́n máa ń sọ ni. Ó ní gbangba lójú rẹ o Ọlọ́run mi. Ohun gbogbo ṣípayá olójú rẹ. Ohun gbogbo ṣípayá olójú rẹ. Mi ní parọ́ fún yín. Ṣé rí bí Canada ṣe kéré tó pẹ̀lú àwọn Nollywood tó wà ńbẹ̀. Níwọ̀n ọba àgbà tí mo wà nínú Nollywood yẹn tí mo rí finish ni. Tọ́n bá sọ pé èèyàn rí nǹkan, mo rí wọn tán finish gidi. They don't want themselves. They don't like themselves. They are ready to kill themselves. Wọ́n ready láti pa ògo ara wọn lójú ẹsẹ̀. Wọ́n ready láti ṣe inúnibínú, láti fi ẹnu ba yí ara wọn jẹ́ lójú ẹsẹ̀. Nǹkan kan ń ṣẹlẹ̀. Ṣé kí n pa irọ́ kan fún yín tó jẹ́ wípé nǹkan tá à ń rí tí gbogbo ayé ń rí kọ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀ behind the scene. Imagine ènìyàn tó mú ẹ wá mú lágbájá tó sọ fún ẹ pé wá jẹun. Ó dẹ̀ tún máa mú ẹ lọ́wọ́ sílẹ̀. Òun ló dìdí sọ fún ẹ pé lágbájá rèé o, mo fẹ́ kó meet ẹ̀. Ṣé rí nǹkan tẹ́ ẹ̀ ń rí sìn tẹ́rí tó wá ń jáde síta tí gbogbo wọn ń gbé jáde tó ń ṣe bí ẹni pé kinní yìí. Nǹkan tó ti ń lọ lábẹ́lẹ̀ tí wàhálà ti ń ṣẹlẹ̀ tipẹ́ ni. Àwọn nǹkan míì sì máa jáde nínú àwọn Nollywood tẹ́ ẹ máa rí tí wọn ò ní lè hold ẹ̀ pẹ̀lú ara wọn. Because they are killing themselves. Ṣé wá mọ̀ nǹkan tó ń pa mí lẹ́rìn tí n bá wò wọ́n gbà mí tí n bá rẹ́rìn tí n bá wo ẹlòmíì, màá kàn wò wípé ẹlòmíì náà kàn try láti ṣe bí saint story pẹ̀lú gbogbo nǹkan tá a mọ̀ pẹ̀lú ẹlòmíì tá a rí tí a mọ̀ tó ń ṣẹlẹ̀ tí wọ́n bá sọ tiẹ̀ síta. A rí nínú àwọn obìnrin wọn náà tó ń molest ọmọ kéékèèké nínú Nollywood obìnrin gangan tí wọ́n ń bá àwọn ọmọ tí ò yẹ kí wọ́n bá ní abẹ́ wọn tí wọ́n ń bá wọn sùn. A rí lára àwọn ọmọ tá a kàn máa mú débẹ̀ pé ẹ̀kàn wá lọ ya kámẹ́rà, jọ wá lọ bá mi gbé kámẹ́rà lọ́wọ́. At the end of the day, tó máa ṣe ni pé wọ́n á mú wọn lọ ṣe shopping, wọ́n á dẹ̀ dó wọn. Ní obìnrin àzìní, àwọn tẹ́ ẹ̀ ń wò bí bigger girl, àwọn bí bigger kinní kan nínú. I'm just telling you, they are all the same. Kò sí nǹkan kan tí gbogbo wọn fi jọ yàtọ̀. But ẹ má jẹ́ ntọ̀ yín, èèyàn mélòó ni speakers nínú àwọn tó ti ń ṣe Nollywood àbí tẹ́ fún ìpò kan lè jáde láti wá sọ̀rọ̀. Because ṣẹ́rí àwa tá a wà labroad tí ó ń ṣe pé bí àwọn ṣe máa tọrọ lọ́wọ́ ìyáláyé anybody pé fún mi àbó fẹ́ sọ pé kubi tí máa rìn sí, a lè sọ little and a ní fẹ́ sọ gan tọ́jú gan náà. Ṣùgbọ́n àwọn tó wà ní Nàìjíríà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn lè sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ń rí many things. Wọ́n kàn try láti bò pé anyways kémi náà lè rọ́nà lọ kí n ṣàtì ẹ̀ lè débì kan lè introduce tèmi náà débì kan torí pé poverty ìka ò dọ́gba. Nǹkan tó fà á nìyẹn. Shit ń happen nínú Nollywood gan. Ṣé ẹ dẹ̀ rí tí mo rí yàtọ̀ sí Nollywood? Sórí tó bá jẹ́ ẹni ọ̀rẹ́ ọ̀tá mi nínú ayé ń sìn, everybody rí bí ọ̀tá. Tó bá jẹ́ ọ̀tá ọ̀rẹ́ mi, má jẹ́ ntàn ẹ́, àbí tó bá jẹ́ ọ̀rẹ́ mi, everybody ń rí bí ọ̀rẹ́. Bílé ayé ṣe rí nìyẹn lóòótọ́. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé extremist ni wọ́n. Until because ẹ̀yin lẹ ń fún wa ní movie now, ẹ̀ ń jẹ́ kó yé wa wípé tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá tiẹ̀ wá rí báyìí tó bá rí báyìí, tí a bá ti gbé báyìí tó bá rí báyìí, ẹ jọ̀ọ́ ṣé tí orí bíbẹ́ ni oògùn orí fífọ́ ni? Ó ti happen báyìí sìn.
mi meet Baba Ijesha rí ìgbésí ayé mi. Mi mọ̀ rí ní ìgbésí ayé mi. Before I can jump out to get involved in this kind of sensitive situation or issue, mo man try láti consult, mo man try láti wọ, mi ní fi ojú lásán wò, mo man wọnú ẹ̀mí pẹ̀lú ẹ̀, mo man try láti wò pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Ṣé rí nǹkan tí ojú tí oníkálùkù fi ń ríran, ìgbà míì ìyìn tó yẹ kí ẹlòmíì fi ríran ó ti tẹ̀ mọ́lẹ̀. Ṣé rí nígbà míì nǹkan tó yẹ kí oníkálùkù rọra rí bí o, ṣé rí tá bá sòótọ́ ọ̀rọ̀ a máa kú, bá a bá dẹ̀ parọ́ a máa kú. Ṣé orí nínú ayé tèmi àti ẹjọ́ wà yìí, kò sí ní ọjọ́ kan everybody máa dá tiẹ̀ sílẹ̀ tán máa sọ fún wípé ó kù ẹ́ ó kù Ọlọ́run. Ṣé rí kókó nǹkan tó ṣẹlẹ̀ yìí gangan within that 7 years to this time, láàrin èmi àti yín pẹ̀lú Ọlọ́run, gbangba lójú Ọlọ́run ó nìkan dẹ̀ ní kedere yẹn yé. Ṣé mọ̀ wípé oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ tí oríṣiríṣi èèyàn ń sọ̀rọ̀ pé bóyá lẹ mọ̀ wípé nínú ayé tá a wà yìí àwọn kan ti jáde síta. Mi ràn bóyá gbogbo yín rántí pastor tí Abíọ́dún kan báyìí tí wọ́n ló rape. Ṣé mọ̀ wípé lẹ́yìn gbogbo kinní yẹn tí wọ́n fẹ́ da ògo ayé máa yẹn bolẹ̀ tán, the same person tó sọ wípé rape òun yẹn ó dìídì converse tó ń sunkún pé ọkọ òun ló ṣe gbá ló ṣàwo náà fẹ́ káwọn ṣe gbá kan káwọn ṣàwo kan. Wọ́n bẹ̀ wípé kí man Bíọ́dún yẹn má charge lady yẹn 50,000 million. Nínà ìlò tí kèsì yẹn kó kàn fi kán ṣàgbàgbé ẹ̀ síbẹ̀ tí man yẹn dẹ̀ wò wípé àṣeyàn Ọlọ́run. That is one. Tẹ́ bá rántí D'banj náà. Ẹ wò oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ nínú ayé. Èmi àti yín ò ní rìn síbi tí inú ni bí ni tàbí ẹni tí ò sórí mo ṣe máa ń sọ fún ẹ pé always be careful. Máa fura, má ṣe níbi tí wọ́n ti fẹ́ rí ẹ. Ìwọ fúnra ẹ máa mọ̀ pé wọ́n fẹ́ níbẹ̀. O lè máa dọ́gbọ́n ṣẹ́rí nígbà míì bí mo ṣe wà pẹ̀lú ọgbọ́n ti tèmi. When I do things, don't see me as òpònú àbí ọ̀dẹ̀. Sórí nígbà míì wọ́n ní kí á dọ̀bálẹ̀ fáràrá kò ní ká má ga. Nígbà míì ẹni tó bá wò bí ẹni tí ò ní ọpọlọ yẹn, ó lè gbọ́n jù ẹ lọ ní gbogbo ọ̀nà nínú ayé. Torí wípé kíni a kì í fi ọjọ́ orí ṣi ọgbọ́n. Òye báyìí pẹ̀lú ohun tó bá ti ṣẹlẹ̀ nínú ayé èèyàn, pẹ̀lú nǹkan tí Ọlọ́run bá deposit sínú ayé oníkálùkù, ó ní oníkálùkù fi ń rìnrìn àjò nínú ayé tá a jọ wà. Never commonize anybody tó bá come across ní life. Má fojú downgrade anybody. Má fojú wò wípé sórí ẹ má jẹ́ kí n tàn yín. In tó ń ṣẹlẹ̀ iná pẹ̀lú nǹkan tó happen yìí ó kọjá nǹkan tèmi àti yín rí physically. Ẹ ti máa rí pé this is sórí tí Sátánì bá dúró pé máa make sure pé iṣẹ́ nínú kí o kú kó fi ọwọ́ ara iṣẹ́. Ṣó mọ̀ wípé oríṣiríṣi nǹkan Baba Ijesha ó ti lè kọlu àwọn nǹkan kan rí. Ó ti lè rìn síbi tí ò yẹ kó rìn sí nínú ayé ẹ̀. Ó ti lè ṣe nǹkan kan tó jẹ́ pé èèyàn kan sọ wípé àníṣe lá nínú ayé tó wà yìí òun á make sure pé wàá ṣe àṣìṣe tó o dẹ̀ máa fi para ẹ̀. Torí ìtìjú yẹn ẹ má jẹ́ ń tàn yín tó bá dá Baba Ijesha sílẹ̀ ní èní gbẹ̀mí àti yín ṣe wà yìí. Even kí wọ́n má rán lọ sẹ́wọ̀n, the man has finished already. Ó máa para ẹ̀ tí ò sí nǹkan. Ẹ má wulẹ̀ jẹ́ gbogbo àwọn abiyamọ gbogbo àwọn èèyàn ti rí. You know what I mean? Which time mọ̀ wípé nǹkan tó ṣe nígbà yẹn pẹ̀lú nǹkan tí ọmọ kékeré yẹn sọ. Ọmọ yẹn right ó dẹ̀ mọ nǹkan tó ń sọ. Baba Ijesha yẹ kó jìyà ẹ̀. Ó ti lọ sí ó ti di station ó ti di ọ̀rọ̀ but ǹjẹ́ see beyond nǹkan tó ń ṣẹlẹ̀ ṣá. Nǹkan tẹ́mi máa ń sọ ní gbogbo ìgbà ni because we see things differently. And everybody tí Ọlọ́run dá tó bá ti jẹ́ adult, tó bá ti over 18, you have your own opinion. You see things the way God give you the gift to see it, and you have your own right to say whatever you think. Everybody ló ní
opinion tiẹ̀, everybody ni Ọlọ́run dẹ̀ fún ní bí ó ṣe máa sọ pé kó rí nǹkan. And lórí mídíà yìí gbogbo wa pátá la ní àǹfààní láti sọ bá a bá ṣe rí. Torí ẹ̀ tó bá rí ẹlòmíì tó bá sọ̀rọ̀ báyìí tó bá antagonize ẹ má rí bí ọ̀tá ẹ. Tí wọ́n bá ronú lọ báyìí tẹ́lòmíì bá ronú lọ báyìí má ti rí bí ẹni wípé ẹni yẹn àfi kó o pa, because bí Ọlọ́run ṣe fún wa ní nǹkan rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So me expect kí gbogbo speaker wa expect kí gbogbo wa rí bákan náà, kí a rí nǹkan bí ó ṣe wọ́n every bí wọ́n bá ṣe rí ní side ẹ yẹn. Mi ò tí bí mo ṣe wà yìí mi tí block èèyàn lórí Facebook yìí lórí page mi, mo ti block more than 2,000 people. Cooking is sometimes it's not about crowd. Sori the little tó bá sọ pẹ̀lú àwọn tó bá ní ọpọlọ, tí Ọlọ́run bá jẹ́ kí ìmọ̀ yín àti èrò yín kó jọ lọ bákan náà, they will understand you. You don't share it, you can't, you're worried wípé lórí chat me, you won't see anybody come to my own chat nowadays to leave a derogatory comment or láti máa sọ either rubbish on. I will block it straight away because it's my own opinion and nobody can silence me. Timba feel like, okay, oh, I have my time to do things. You can see, I've been on my own business. Timo always in my walori iṣẹ́ mi ni, because online Latin share everything, time post it, time share everything. I have my own busy time. Mi ò ní ìṣẹ́jú kan báyìí láti ráyè. Ṣùgbọ́n opinion oníkálùkù, we have our right to see things and to say it the way we see it. Reason tó jẹ́ kẹ́mi mẹ́nu lé Nollywood ni pé I used to be one of these Nollywood actress. Ṣùgbọ́n nígbà tí mo wà ní the little tí mo rí pẹ̀lú àwọn ará Naija tó wá nígbà yẹn láti wá fún a lot of things tá ń wò nínú movie. I won't lie to you. Àwọn gangan náà ń fi ọ̀rọ̀ ara wọn ṣe movie fúnra wọn, because bọ́n ṣe ń hùwà gẹ́lẹ́ la ṣe ń rí tó ń gbé jáde síta yẹn. In tó ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ gangan láàrin ara wọn, ọ̀nà wa ń gbé jáde síta tí gbogbo wa jọ ń rí yẹn. Bí Canada yìí bí ó ṣe tóbi tó jẹ́ wípé ìwọ̀nba àwọn Nollywood actress tó wà ń bẹ pẹ̀lú ìwọ̀nba àwọn èèyàn tó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní join, a lot of people ò lè dúró síbẹ̀. Torí pé kí ni ẹ̀dá tí ò bá ti kí ń ṣe onídọ̀tí, tí ò ní bá wọn sí nínú kí wọ́n bá tèèyàn jẹ́, tí ò ní bá wọn sí nínú ká pa ìdí àpò pọ̀ láti gbẹ́ni tó wà lókè láti ba yé ẹ̀ jẹ́, àbí wípé lágbájá as in personally I hate this person personally. Ó ń ṣẹlẹ̀ nínú Nollywood níwọ̀nba nǹkan tẹ́mi rí nínú Canada yìí. Even tí ò bá kí ń ṣe pé Canada ò kí ń ṣe Nigeria ni, the little tó ṣẹlẹ̀ láàrin wọn, they can kill each other láti rán ikú síra wọn tàbí yáyà kìlà síra wọn kó tó di pé bó wá rí wípé ẹ̀yin lójú ibi yìí ò kí ń ṣe ààyè ẹ. A lot of people ń ṣe Yorùbá Nollywood actress tó jẹ́ pé ó ń ṣe títí ẹ̀ láti act movie pẹ̀lú talent bọ́lọ́run ṣe rán, pẹ̀lú bó ṣe wù ú lọ́kùn ara ẹ̀. Kò kí ń ṣe gbogbo àwọn people yẹn òun ló ní àǹfààní. Yes, I must respect people's opinion. That is why tí mo ṣe sọ pé you can easily go on your own platform. Bring out your own opinion. Say it the way you see it. Yeah, I didn't say that Baba Ijesha did his right. To many white people has been accused about this allegation. Most of them are rich and you will never see their colleagues or friends rejoicing over. And they said Yoruba nation, you people. Sherry, ta ló kọ ọ̀rọ̀ yìí? Ojú Olúwa bala lórúkọ Jésù ní sunkún lórí ọmọ. I don't know bí gbogbo wa ṣe ń rí o. Ṣùgbọ́n èmi fẹ́ jẹ́ kẹ́ rí nǹkan kankan nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. Ìṣubú ara wa ni ìdùnnú ara wa. Yorùbá, you call yourself Yoruba nation. Bí ó bá èmi tí ẹ mọ̀ ná pé Yorùbá nation ẹ gbàgbé ẹ̀. Ọ̀rọ̀ yẹn ó ní agbára púpọ̀. Bí kí Yorùbá nation tó lè dúró pé kíní sẹ̀, do we love each other?
mi ní parọ́ fún yín nílùú òyìnbó tá a wà yìí. Okay, shit yìí ṣì yẹ ó happen sí èèyàn tá a mọ̀ tó jẹ́ èèyàn ara wa nílùú Canada of recent. Tó jẹ́ pé ìwọ̀nba àwa tá a mọ̀ àwa la dá owó fún solicitor tí wọ́n kàn sọ wípé láti anywhere di anywhere ṣe rí rapist àbí assault or kíní kan is ó wà releasable. Ẹni tó bá pààyàn nìkan ni wọn ò ní fi sílẹ̀ títí dìgbà tó bá máa ṣèdájọ́ ẹ̀, gẹ́gẹ́ bí woman tó wà lórí chat Ìyá Ìbàdàn lánàá ṣe sọ. I respect that woman so much. Ìyìn tí Baba Ijesha ṣe ó gbọ́dọ̀ fèsì ẹ̀, nǹkan burúkú ni láti fi learn lesson then to fi yé gbogbo àwọn tó bá. But láàrin èmi àti yín, can't you see wípé àwọn Yorùbá gangan àwa ń gbé bí igbá ọtí láti fi ara wa ṣẹ̀sín? I don't know if you people, the way I will say my own thing, nobody should judge me. And if you judge me, that is your own problem. The way I will see my things is the máa yàtọ̀ sí the way bọ́lọ̀ ń ṣe máa fún wọrí. Má expect bí mo ṣe máa ń sọ níwọ̀nba bí Ọlọ́run ṣe fún èmi ní òye mọ́, bí èmi ṣe máa rí nǹkan yàtọ̀ sí bí ìwọ ṣe rí nǹkan. Everybody mọ̀ pé nǹkan tí ọkùnrin yìí ṣe nǹkan tó burú jáì ni. But I will still tell you, and I can still repeat it many 100 times, pé this thing has something behind it. Ó lè máa hàn sí èmi àti yín sìn, ẹ lọ kọ sílẹ̀. Ó lè jẹ́ pé nígbà tí bàbá yẹn bá lọ tán tó bá ti di ẹni tí wọ́n sọ wípé ó dìgbà. Torí pé kí ni end Baba Ijesha lélẹ̀, kò sí ọ̀rọ̀ lórí ẹ̀. But èmi fẹ́ jẹ́ kí ó yé wa wípé inú ayé tá a wà yìí, ibẹ̀ náà ni a ti ń yọ ayọ̀ wípé ẹnì kejì mi dẹ̀ lọ, ó dẹ̀ ṣubú, ó dẹ̀ ṣẹ̀sín. Ní ìgbà tí ìwọ bá dúró síbẹ̀ tó ń gbàdúrà wípé kó o ga kí ìwọ náà ṣe rere. Ẹ ti rí reason tí mi ò ṣe kí n long lórí ọ̀rọ̀. Ẹ máa rí pé nígbà tí kíkó tẹ̀ tó di pé every speaker jáde lórí ọ̀rọ̀ Genesis, I was the one that came out. Èmi sọ bí inú mi ṣe rí, mo ṣe wọn bá tí mo lè ṣe, and I left the rest for God. Nítorí pé kíni àwọn ìjà kan wà tí èèyàn ò lè jà parí, tó jẹ́ pé kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe, Ọlọ́run ló máa. Mo dẹ̀ ti rí pé àwọn good speakers wọ́n ti jáde, they are doing their best, wọ́n ṣe ìwọ̀nba tí wọ́n lè ṣe, Ọlọ́run dẹ̀ gbà á fún gbogbo wa. Torí ẹ̀ ni mo ṣe ń wò wípé ṣe rí tí bàtà bá ti ń lájú báyìí, mo máa ń sọ Yorùbá kan pé ìwọ tó ń dẹ́sà ènìyàn tó dúró síbi kan pé mò ń dẹ́sà ẹ̀sẹ̀, ó dìgbà tí n bá tó rí ìṣubú ẹ̀. Má gbàgbé pé àwọn kan náà wà níbì kan tí wọ́n máa retí ìṣubú titi ẹ̀ náà, nítorí wípé kí ni a ní san ibi fún ire, a dẹ̀ ní san ire fún ibi, torí bàbá yẹn ò kí ń gbẹ́bi fáláre. Èmi fẹ́ jẹ́ kó yé yín lẹ́ni yìí fábọ́lì wípé in tí Baba Ijesha ṣe ó jẹ́ nǹkan tó burú jáì. Kò wá ń ṣe tó ṣe ní 7 years yẹn ní èrè tó ń jẹ báyìí. Ó ti ṣe àwọn nǹkan kan pamọ́ tí inú Ọlọ́run ò dùn sí. Ṣùgbọ́n in tí àwọn èèyàn fi wá rí, tí wọ́n fi rí nǹkan nínú ẹ̀ pé ẹ̀kọ́ kan mà tí mo tún kọ́ ní mo mà tún kọ́ yìí, ṣe ni inú àwọn ènìyàn ń dùn fún ìṣubú wa ara wa. Is going to go down for it definitely, nítorí wípé kíni èèyàn kan ò ní ṣerú ẹ̀ kó mú jẹ. Even in abroad, tó bá ṣerú ẹ̀, ó ní iye years tí wọ́n ń fún wọn, ó ń ṣẹlẹ̀. Tí wọ́n bá dẹ̀ máa fi wọ́n sílẹ̀ wípé wọ́n release báyìí, ó ní nǹkan kan tí wọ́n ń ṣe kíni, tí wọ́n máa, irú Nigerian sí mi mọ̀ nǹkan bóyá wọ́n máa ń tag wọn, mi mọ̀ bóyá wọ́n máa ń sọ fún wọn wípé ó níbi tó gbọ́dọ̀ dé, ó níbi tán ti gbọ́dọ̀ rí ẹ, but wípé bóyá wọn ò ní release ẹ yẹn, ẹbẹ́ ti gbàgbé, this is police station. Wọ́n máa release ẹ. Ìgbà tí wọ́n wá lè release ẹ̀ kan fún ní house arrest síbì kan pé o ò ní láǹfààní àti wà níbi tí gbogbo obìnrin ọmọdé bá wà, tàbí láti wà láwùjọ àwọn èèyàn dìgbà tí wọ́n bá máa ní wọ́n fi ẹ́ síbí bí ìgbà báyìí.
ẹ má jẹ́ ká tún fi too much emotional àti wípé lágbájá ni ọ̀tá mi ni ọ̀rẹ́ ọ̀tá mi ni bí mo ṣe fẹ́ kó rí fún nìyẹn ṣèbó ti rúùdù sí mi nígbà kan rí ṣèbó ti ṣèkà ṣèbó bìlíìfù pé òun mọ̀ ọ̀rọ̀ sọ ni ṣèbó rò pé òun nìkan ni ṣe rí inú ayé tá a wà yìí oníkálùkù máa gba títí ẹ̀ ó ní ìbá ṣe rere tàbí ìbá ṣe ibi ó lá fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Kò sí ẹ wò it's a lot of people ṣe rí Baba Ijesha tá à ń sọ yìí ṣe ìparọ́ kan fún yín ó ṣètù mí nínú ọ̀rẹ́ mi wàá ṣeré ọ̀rẹ́ mi kújọ́ mẹ́ta ó ní mo ṣe máa ń sọ nígbà míì ṣe rí ní tá a rí yìí tá a gbọ́ yìí òun la rí o òun la gbọ́ o èmi ń jẹ́ kó yé yí pé àní ní Canada tèmi àti yín jọ wà yìí Yorùbá tó jẹ́ brọ́dà kan láàrin wa nǹkan yẹn ṣẹlẹ̀ sí of recent nínú Canada yìí ìwọ̀nba àwa tá a dẹ̀ mọ̀ tó jẹ́ wípé a mọ̀ pé n tó ṣe ò dáa ṣùgbọ́n àní fẹ́ kí ìṣubú rẹ̀ kó kàn kó dàbí ẹni pé kò kù ènìyàn kankan níbi tí mo rí ti Baba Ijesha ẹ dé báyìí mo wá rí wípé kò kù ènìyàn kankan mọ́ nínú ayé mo rí wípé wọ́n fẹ́ jẹ́ kí everybody ṣe rí a lè rí bákan náà ṣe rí a lè rí bákan náà nínú ayé tá a jọ wà yìí ìdájọ́ rẹ̀ ó ti wà ní àtẹ́lẹwọ́ ẹ̀ báyìí ṣùgbọ́n tó wá yẹ ká kúkú wá kí a fọwọ́ ara wa kàn mọ́gi báyìí ni ẹ gbọ́ gbàgbé wípé inú ayé tí a wà yìí ayé tí ènìyàn ń rìn tí inú ń bí ẹni tó dẹ̀ ní jù ẹ lọ ẹni tó dáa jù ẹ lọ ẹni tó jẹ́ wípé ó lè afford 3 square meal ó lè rà ọ́ pa inú ẹ̀ dẹ̀ ń bí láì tí ẹ ṣe wípé o mọ̀ rí láì ṣe pé o bá tán àní wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ bí wọ́n ṣe rí kọ́ lèmi ṣe rí ibi tó kọ̀ kọjú sí ènìyàn kan ẹ̀yin ló kọ sẹ́lòmíì nítorí wípé kíni sórí nínú Nollywood yẹn èmi lè bá yín sọ mi ò rí èèyàn rárá nílùú Nàìjíríà yẹn even tó jí ọmọ kékeré tí ò tí ì wọ 18 tó dẹ̀ jẹ́ wípé ihun tó fi bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn bàbá yẹn ò ní dídódídó èèyàn mélòó ló fẹ́ sọ tiẹ̀ fún. ó ẹ̀ rí orin tó jáde lẹ́nu mi bí mo ṣe mi ń fi ẹ̀mí wọnú láìvò ẹ̀ ní o mo wá ń rí tí nǹkan yẹn ń kan nínú ayé ẹ̀ pé níbo ni mo lè sinmi lé èmi kò mọ̀ o ohun gbogbo ti di ṣọ́ra ayé ti ilé ìrírí ayé ni mo sọ ìrírí ayé ni mo sọ kò mà sí o kò síbi farati láyé yìí o ayé o Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé ayé ti lé kò síbi farati láyé yìí o ayé o Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé ènìyàn ṣòro nígbà mìíràn yìí tó bá rò pé kò lè gbé ẹ ṣubú ó lè gbé ẹ ṣubú tó ò dẹ̀ ní dìde mọ́ nínú ayé mo máa ń tẹnu mọ́ ó lè jẹ́ ẹyọ kan yẹn péré òun náà ni màá ṣe tí èmi ò kí ń dúró lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ púpọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kí gbogbo abiyamọ kájọ gbọ́ ihun tó ṣe yẹn ó ti fèsì ẹ̀ ẹ̀mí mímọ́ gan ti dájọ́ fún ènìyàn ti dájọ́ fún but ẹ má gbàgbé o because táwọn speaker míì bá máa sọ̀rọ̀ wọ́n á ní àkílódé tí Nàìjíríà máa ń fi sentiment sí kinní kan kílódé tí ṣé ẹ fẹ́ sọ fún mi sìn pé nínú Nollywood yẹn Baba Ijesha nǹkan máa ń ṣẹlẹ̀ gan tẹ́ ẹ̀ máa mọ̀ èmi wà nínú Nollywood rí mo rí 10 mo rí 50 mo rí 100 even lára àwọn tí wọ́n ń fò tán jáde tán tara yìí tẹ́ ẹ bá máa yé tán ti bàjẹ́ ṣé nígbà tí ya wà ní UK pé tí wọ́n mọ̀ pé ọ̀rẹ́ àtọ̀rẹ́ nígbà tẹ́ bá ń claim pé wọ́n ti rape yín rí ìgbà tẹ́ ẹ dàgbà náà kí ni legacy tẹ́ fi sílẹ̀ táwa tá a mọ̀ yín tẹ́ ẹ jẹ́ ká rí
ìwọ tó mọ̀ pọ̀rí àtọ̀rẹ́ nígbà tẹ́ ẹ wá sí UK ebe èèyàn méjì mẹ́ta tó jọ̀rí àtọ̀rẹ́ ó dó wọn pọ̀ lórí bẹ́ẹ̀dì tá a mọ̀ náà tá a mọ̀ for real ní ọdún náà lọ́hùn-ún ní Grace la fẹ́ sọ ni àbí ṣé ní pati Tọ́pẹ́ Duarte ṣe rí nígbà míì tẹ́ ẹ bá ti rí èèyàn tó bá ti ń sọ wípé dandan ó ní mo ṣe máa ń sọ ìwọ ẹ̀dá tó bá ń dẹ̀sà onísà àwọn kan wà pamọ́ tí wọ́n ń ṣú ẹ wọ́n ń dẹ̀sà ẹ tí wọ́n ní a lot nípa ẹ tó jẹ́ real tó jẹ́ confam. Ẹ má jẹ́ ká wá ìṣubú ara wa ẹ má jẹ́ kí inú ara wa kó dùn sí ìṣú kí lẹ̀ ń pera yín gan ní celebrities fún báyìí kí wá ló dé láwọn tó jẹ́ pé à ń wò lókè tá a ti ẹ̀rọ pé wọ́n tún fún wa ṣé ti rí reason tí máa sọ fáwọn èèyàn pé mi ń wo Nigerian Yorùbá movie mọ́ àwọn kan á máa sọ wípé ẹ̀yin lójú ṣó wá fẹ́ kí mi ń sọ fún yín sẹ̀ tí ò bá kí ń ṣe àwọn òbí mi tó wà nílùú Nàìjíríà mi ní mo gbàdúrà káwọn òbí mi kó dàgbà kán dògbó kán jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ ìwọ̀n bá nǹkan tí mo ṣe síbẹ̀ yẹn mi tí ẹ̀ ní débẹ̀ mọ́ nígbésí ayé mi nítorí wípé kí ni mo wo ẹ̀yìn mo wo àwọn ènìyàn mi mo rí wípé ìkà ló kún bẹ̀ mo rí wípé inú wa kú fún ìkà kò sí ẹni tó fẹ́ kí ọmọ làkejì òun ṣe rere kò sí àdánìkan jẹ́ tó bá ń sọ wípé into politics mo ti bá wọn wà ńbẹ̀ tí mo lè sọ igbá tí mo lè sọ àwo nígbà míì tí Auto Bola bá ń sọ àwọn nǹkan kan míì tí ò yí àwọn èèyàn tí n bá ń follow ẹ̀ tí n bá ń gbọ́ mo máa ń rẹ́rìn wípé wọ́n á rò pé woman yìí ò mọ nǹkan tó ń sọ àwọn nǹkan kan wà tó ń sọ tí èmi Olúwabùnmi tí mo mọ̀ pé confam fact ni tó bá ń gbọ́ Bùnmi Tinubu kò pé méjì ó ní ọdún tí mo ti ń tẹ̀lé Bọ́lá Tinubu bọ̀ nígbésí ayé mi tí àwọn tó dẹ̀ mọ̀ mí tó mọ̀ confam. Ṣùgbọ́n ní ìgbà míì àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe é sọ tó kàn máa wò wípé kàkà tó fi máa wà nírú nǹkan báyìí tó máa lọ báyìí kí ìgbẹ̀yìn rẹ tàbí nígbà tó o bá fi ayé sílẹ̀ tán torí pé kò sí bá a ṣe fẹ́ pẹ́ tó nínú ayé a máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ níbo ni ibi tí ààyè mi fẹ́ dúró sí. Nígbà mìíràn tí n bá jókòó tí máa ń wò tí woman Auto Bola yẹn bá ń sọ̀rọ̀ bí oníkálùkù ṣe ń rí nǹkan nínú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtí tójú oníkálùkù dẹ̀ ti rí nínú ayé ìwọ lè má gbà á yóò lè rí pé kí ló ń sọ ọ̀rọ̀ òṣìwèrè níjàre lójú ti ẹyẹn ó lè jọ wèrè ṣùgbọ́n oníkálùkù ló mọ bí tí bàtà ti ń ta lẹ́sẹ̀ oníkálùkù ló mọ nǹkan tó rí oníkálùkù ló mọ nǹkan tó ń sọ. Má dẹ̀ gbàgbé pé nígbà mìíràn bí èèyàn bá jẹ́ wèrè gan àwọn àkókò kan wà tí atẹ́gùn máa fẹ́ sí brain ẹ̀ tó máa wálẹ̀ tá a sàn kankan. Òun ni mo ṣe máa ń sọ wípé ibi tó kọjú sí ìwọ lónìí ó lè ku ẹ̀yìn sémi o. Àwọn nǹkan kan wà nínú ayé tó jẹ́ pé kò yé ènìyàn tó jẹ́ pé ẹni tó bá kọjú sí nìkan ló lè explain ẹ̀ tí ò dẹ̀ ní yé anybody. Kí wá ló dé tó fẹ́ fi ayọ̀ ìṣubú èèyàn kan máa fi jó? Kí ló dé tó jẹ́ pé ìṣubú èèyàn kan ló ṣáà máa ń dùn mọ́wọ́ ní gbogbo ìgbà tó jẹ́ pé ńgbà tó bá ṣá ti wá rí wípé torí pé wò ó ti sí níbi tó wà yẹn ó bó tiẹ̀ ṣe lówó tó yẹn ó ò lókìkí tó ó ò tiẹ̀ kò sẹ́ni tó pẹ̀lú inú Nollywood yìí pẹ̀lú kí ló ń fi rẹ̀ pé gan ó sì ń ṣẹlẹ̀ ń bẹ̀ àní nínú Canada yìí pẹ̀lú bí wọ́n ṣe pọ̀ tó yẹn ó ń ṣẹlẹ̀ láàrin ara wọn wọ́n dẹ̀ fẹ́ para wọn. Ṣùgbọ́n nígbà tí mo ti rí wípé mo sọ òtítọ́ níwọ̀nba bí màá ṣe sọ pẹ̀lú bó ṣe sọ pé executive forum meeting tí n bá débẹ̀ èmi Olúwabùnmi wọ́n mọ̀ pé wọ́n kì í fẹ́ kí n sọ̀rọ̀ torí tí n bá sọ̀rọ̀ wọ́n mọ̀ pé màá sọ òótọ́ mo dẹ̀ rí wípé bẹ́ẹ̀ kò lè pé mi àti gbogbo owó àti everything mo fi sílẹ̀ síbẹ̀ mo dẹ̀ kúrò. Nítorí pé kí ni ó kúkú bẹ́tà fún mi kí n kúrò kọ́kàn mi balẹ̀ kí n mọ̀ pé mi ń bá wọn sí nínú afẹ́ bàtà èèyàn jẹ́ afẹ́ pààyàn afẹ́ ní kí ẹni tó wà lókè kó jábọ́ afẹ́ ní kẹ́ni tó ń ṣe rere kó má débi tó dára mọ́ afẹ́ lẹ́ni tó ń gun ládà yẹn káṣá mi ì lè jókòó síbẹ̀ nítorí wípé kí ni in tó ń gbénú mi ju ọjọ́ títí ayé lọ. Ṣó wá rí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ òní yẹn lèmi àti yín jọ ń wò
ọ̀la ńkọ́. Orin tí mo rí tí ọkùnrin yẹn ń kọ ni pé níbo ni mo lè sinmi lé mi kò mọ̀ o. Ohun gbogbo ti di ṣọ́ra. Ayé ti ilé ìrírí ayé ni mo sọ. Ìrírí ayé ni mo sọ kò dẹ̀ sí o. Kò síbi farati láyé yìí o. Ayé o. Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé. Ayé ti lé. Oníkálùkù rìnrìn àjò ayé bá ṣe wà wípé àfi èmi àfèmi títọ̀dọ̀ tèmi tí nǹkan kan ò bá tó sín ṣe rí Ọlọ́run ò kì í gbẹ̀bí fáláre. Nínú Nollywood yẹn ṣé ní ti Canada tèmi ti bá wọn join tí mo fojú rí ni mo fẹ́ sọ ni àbí ìwọ̀nba àwọn àgbààgbà tán náà wá láti ìlú Nàìjíríà wá sí Canada pẹ̀lú àwọn stunt tí wọ́n rọra tí mo kàn rọra rí yẹn. Olóòótọ́ ènìyàn ò lè bá wọn jókòó sí àárín yẹn. Ẹni tí ó bá fẹ́ ṣe òtítọ́ tó fẹ́ kí ọ̀nà rẹ kó dáa kó má bàa wọ́ àbí ènìyàn tó jẹ́ wípé òun ló fún lágbájá ní lágbájá wípé ó yá míì tí lágbájá ẹni yẹn bímọ fún tán ó dẹ̀ tún wá mú ẹni tó mọ̀ pọ́n jọ mọ́ra wọn ó dẹ̀ tún mú ẹni tó bímọ kúrò ní apá abẹ̀ ó dẹ̀ mú yẹn síbẹ̀ ó ní kíkejì kó lọ fẹ́ wọ́n dẹ̀ tún fẹ́ra wọn àwọn yẹn ò ń ṣọ̀tá ara wọn wọ́n dẹ̀ tún dọ̀tá ara wọn. Àbíṣẹ́ nígbà tí Folúkẹ́ Dáramọ́lá wá sí Canada tó ṣe birthday tó jẹ́ pé kò tí ì lọ mí tí ì sí débì kankan ẹni tá à ń pè tí gbogbo wa jọ ń fojú wò pé àgbà tó dẹ̀ ń sọ fún mi pé ẹ̀yin lójú ọdún mélòó ni Folúkẹ́ gbà lọ́wọ́ ẹ má pé èmi ìmọ̀ bẹ́yẹ ẹmọ tó ń ṣẹlẹ̀ nínú Nollywood wọn ìṣá. They are killing themselves. Fíìmù tá à ń wò yẹn gangan àwọn gangan nílé ayé yẹn bá wí gbogbo ohun tá à ń wò tí wọ́n ń ṣe nípa wọn yẹn àwọn nígbà téyìn wọn máa ní ká ṣe skìtì tá a máa ṣe skìtì láti jẹ́ kí gbogbo yín rí i pé nǹkan tá à ń ṣe fáwọn èèyàn àdẹ̀ tí ní ìparí skìtì yẹn ẹ̀dẹ̀ máa sọ di real fact láàrin ibẹ̀ nǹkan tá a sọ fáwọn ará àta tá a jẹ́ kó yé wọn pé yìí tá a ṣe yìí o kò dá ẹ má ṣe bẹ́ẹ̀ ojú ẹsẹ̀ àwọn tá a dẹ̀jọ́ ṣe skìtì tí a jọ ṣe kinní yẹn tán wọ́n á dẹ̀ sáré practice yẹn ńbẹ̀ wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ orí burúkú tí a jọ rọra sọ fáwọn èèyàn kan má ṣe yẹn jọ tó o bá wà nínú ibẹ̀ kí ló fẹ́ ṣe ná. ṣe rí i pé nígbà míì mo máa ń sọ fún àwọn èèyàn when you see people flaunting doing things bó bá ṣe wù wọ́n don't jealous anybody. Má fi ọlé ènìyàn kankan tọrọ. Má sọ pé bí ayé ènìyàn kan ṣe rí ká wò sọ fún Ọlọ́run pé kó ṣe ìṣẹ̀dá rẹ bó ṣe fẹ́ bí bó ṣe fẹ́ kó rí nínú ayé kó rí bẹ́ẹ̀. Èmi mọ̀ pé ìwọ̀nba nǹkan tí mo ṣe yìí ẹni tí ọ̀rọ̀ mi bá ti tabá torí ó ti tabá a lot of people ṣùgbọ́n ọmọ náà dà tó máa jọṣẹ́ tó máa gbéná wojú ẹkùn tí ò bá ń ṣe awo. O lè bú mi o lè fi mí pa á o lè sọ anything bó ṣe wù ẹ́ ṣùgbọ́n face me one on one as in physical jẹ́ ká jọ settle scores yẹn kí wọ́n wá gbé kán wá fídíò wa kí wọ́n jọ kájọ sọ bóyá mo parọ́ àbí mo sòótọ́ mi ń sọ fún yín nǹkan tí mo ti wà ń bẹ̀ ni wọ́n ṣe ọ̀tẹ̀ débi wípé ẹni tí wọ́n bá rí wípé ó ń ṣe dáadáa láàrin ara wọn wọ́n á dẹ̀ péjọ báyìí wọ́n á dẹ̀ wá ọ̀nà àti wá ìṣubú káyé ẹ̀ bàjẹ́ even nínú Canada tá a jọ wà yìí. Mo wá jókòó mo wá wò wípé ẹ̀yin lójú Olódùmarè ṣé òkìkí ló fẹ́ sọ pé òun wá báyìí ni àbí orúkọ torí wípé àwọn nǹkan kan wà tí ẹ̀dá máa ń ní nígbà míì tó bá wà nínú yàrá ẹ̀ táyé ò bá mú ẹ tó tí ò ṣe fíìmù tí ò kí ń ṣe speaker ṣùgbọ́n tó ń rí jẹ́ tó ní ìfọ̀kànbalẹ̀ máa rọra wà bẹ́ẹ̀. A lot of people call me proud. They call me rude, which I like. Nígbà tí mò ń bá wọn ṣe tí wọ́n tó pé tí wọ́n bá ṣe fẹ́ ṣe orí burúkú kí n má sọ̀rọ̀
kí wọ́n àjọ wà ní pàtì yẹn, wọn ò ní pè ẹ́ lórúkọ yẹn. Ìwọ kan rọra yà ní ọ̀nà burúkú yẹn, sọ pé o ò ṣe mọ́sẹ̀, sọ pé wọn ò ní bá wọn dúró níbi ìṣubú ènìyàn. Ìwọ kan sọ wípé inú ibi tí mo wà yìí ò kí ń ṣe ayé tèmi tó pẹ̀lú Ọlọ́run. Ìgbà yẹn ayé máa pè ẹ́ lóríṣiríṣi tó bá wù wọ́n. Ìgbà yẹn má wọ́rì. Sórí lásìkò ìgbà tí mi ò bá ayé ṣe àjọṣepọ̀ mọ́, tí mo rọra ní small circle mi pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, tí mi ò kú ọ̀rẹ́, tí mi ò ní dandan mo fẹ́ wà ní sákù bí táyé ṣá ti máa sọ pé kíní. Ìgbà yẹn gangan ní ọkàn bíbalẹ̀ tí Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà. Kí ni nǹkan tó ń sá kiri? Àwọn wo lo fẹ́ kọ́pì? Ṣáwọn eléyìí? Àwọn eléyìí tó jẹ́ pé tó o bá jókòó tí wọ́n láàrin ìṣẹ́jú kan, ọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n bá sọ wàá rò, ṣùgbọ́n tí wọ́n bá hùwà wàá dẹ̀ fẹ́ lé tàkìtì pé yéè, ṣé lágbájá ló ṣe báyìí? Ìṣubú ara wọn ni wọ́n wá kiri. Wọ́n fẹ́ kí ṣẹ́rí tó máa sọ wípé ìlú ọ̀tẹ̀. Ẹni tó kọ kíní yìí, Michael, lórúkọ Jésù ẹ̀ ní sunkún lórí ọmọ. Gbogbo wa ò ní sunkún lórí ọmọ. Tí wọ́n bá ń sọ wípé ìlú ọ̀tẹ̀, mo mọ̀ pé ó yẹ kí múvì kan tún jáde bẹ́yẹn. O lè act múvì láì kì í ṣe Nollywood or anything. Bí mo ṣe wà tí n bá fẹ́ shoot movie, tí n bá ní story, once I have my money, tó lè pe àwọn tó jẹ́ pé spirit yẹn bá ṣiṣẹ́, èmi ń sọ fún yín, they are just forcing it. Mọye owó tó jẹ́ pé wọ́n máa kó sórí movie, wọ́n ò ń rí kọ́bọ̀. They are just doing it for people to know them. They are doing it for bóyá to meet bàbá aláyé kan pé kí nítorí ẹ̀ ló ṣe dàbí ẹni wípé kò sí good reputation, kò sí dignity, kò sí. I will not lie to you, is what I was. Mo wà nù Benin, mo rí tán. Láàrin oṣù mélòó kan yẹn, wàá rí wípé ìrìn àjò yẹn ò jọra wọn. Mo wá jókòó pé ìwọ̀nba àwa tá a kàn rọra ń ta jíjẹ ká mu yìí gan, àṣé ìfọ̀kànbalẹ̀ wà. Àṣé nígbà míì ohun tó o bá ń wò kó gbogbo ohun tó o rò pé ó ń dán yẹn kọ́ ni wúrà. Ènìyàn lè ṣe kí ni? Ènìyàn lè ti ẹ̀pọ̀ kó sọ fún ẹ pé àkíní kan. Ènìyàn nìyẹn. Má fọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá ń gbòòrò. Má fọ́ rárá, má fọ́ sára. Face your own life. Bá Ọlọ́run sọ wípé ibi tó fẹ́ kó o dé yẹn gangan, láì ní mú ìrègùn tàbí ìnira ní ọwọ́. Ṣàánú fún mi, ṣebí kó o rí jẹ kó o rí mu ni. Ṣé dandan ni kí gbogbo ayé mèmí àti ẹbí celebrity ni? Ṣé dandan ni? Wo even tí wọ́n bá tún wàhálà yẹn bá pọ̀ jù, torí tó bá ti gbé ẹ débi tí ò tí ì dé yẹn, àwọn èèyàn wọ́n máa wá ọ̀pára ẹ̀ wá níka wá dẹni ilẹ̀. Nínú Nollywood yẹn, wọ́n ń bínú ara wọn débi wípé ẹni tó ní òkìkí tí ò ní owó yẹn, wọ́n ń wò pé ọ̀nà wo ló gbàgbé gbà. Ẹni tó ní owó tí ò lókìkí, ó ń wò pé ọ̀nà wo ló gbé gbà. Ẹ má jẹ́ tàn yín, kò sí ọmọdé jealous, kò sí àgbà jealous nínú Nollywood. They are ready to keep me ní parọ́ fún yín. Wọ́n ní kákọ́ọ̀sì tí ò kì í ṣe more than 1 million mọ́. Ṣé rí bí wọ́n ṣe pọ̀ yẹn? Èèyàn méjì lè jẹ́ kákọ́ọ̀sì ara wọn kan. Àwọn mẹ́ta kan lè tún dìdùpọ̀, àwọn 5 kan lè wà láàyè ọ̀tọ̀, àwọn 6 míì ní ṣé mọ̀ wípé bọ́n ṣe wà yẹn wọ́n ń para wọn ni nípakúpa. Okay, láàrin gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ìwọ̀nba torí wípé mi ò sí nínú Nollywood wọn, ọ̀ pé bóyá mò ń wá fèèmù nípa wọn, ó lè mí ṣe lé àwọn èèyàn kan rí òótọ́ tí mò ń sọ yìí, tí wọ́n rẹ́dì tìbọ̀ tí wọ́n ò ní lè sọ torí wípé kí ni wọ́n sì ń wá ipá kan tàbí agbára tàbí ẹ̀pù kan láti ọ̀dọ̀ wọn. Wọ́n believe pé without wípé àwọn rúnra àwọn mọ́ bẹ́ẹ̀ káwọn náà ṣàfijẹ́ káyé kò síbi táwọn fẹ́ dé nínú live. Ẹlòmíì ti rora ẹ̀pin débi wípé ó máa rí òótọ́ ọ̀rọ̀ àti sọ yẹn dẹ̀ wá di wàhálà. Wo gẹ́gẹ́ bí Bíbélì yẹn ṣe sọ, ó ní á san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀, ìbá ṣe rere, ìbá ṣe ibi. Mo wá ń béèrè lọ́wọ́ àwọn Nollywood actress and actors pé tí wọ́n bá ní kí anybody mú òkò lọ́wọ́ nínú wọn, àti obìnrin wọn àti ọkùnrin wọn, mélòó ló lè lẹ òkò? Gẹ́gẹ́ bí Jésù Kristi ṣe sọ wípé ìwọ tó o bá jẹ́ olóòótọ́, aṣẹ́wó yìí
tẹ́ ẹ ní kí n pa yìí, ìwọ kọ́kọ́ ni kó o ju stone yẹn. Mélòó nínú wọn ló lè jáde síta tó lè sọ pé ọwọ́ ọ̀hún mọ́ ní apá kan tàbí ìkejì? Àti ọkùnrin wọn àti obìnrin wọn ni mò ń challenge báyìí. Every one of them. Kò sí n tó lè lẹ oko. Mi wá mọ̀ wípé láàrin wọn, ó mà ṣe o. Ènìyàn ló burú jù. Bíbélì ní mo dá ènìyàn tán, inú mi sì bàjẹ́. Ó ní mo dá ènìyàn tán, ó ní ó dẹ̀, sórí níbi Ọlọ́run ṣe value ẹranko jù wá lọ ń sìn, ó ní agbára púpọ̀. Tẹ́ bá ráyè láti ka Quran tàbí Bible, wàá rí àwọn ibì kan, wàá rí pé Ọlọ́run ó ní ìdá ti gbé Bible sìn láti fúnra ẹ ní problem mọ́. Kàn download Bible sí orí, bó ṣe Quran náà ni wàá rí tí wọ́n máa sọ, wọ́n máa kà fún ẹ, òye yẹn á dẹ̀ máa wá. Ẹ máa mọ̀ pé nú ayé tí èmi àti yín jọ wà yìí, ayé asán ni, ayé ẹ̀ṣẹ̀, ayé tí ò sí nǹkan kan bẹ̀ ni, ayé tá a jọ ń wá ìṣubú fúnra wa ni, ayé tó jẹ́ wípé ẹni tó ní owó lọ́wọ́, tó ní ọlá, tó ń jẹ jù ẹ lọ, tó dẹ̀ ṣe ń bínú wíwà láyé rẹ ni, ayé tó jẹ́ wípé ẹni tó jẹ́ wípé kò lè tẹ bàtà rẹ mọ́lẹ̀ tó tiẹ̀ lè débi tó wà, inú rẹ̀ á dẹ̀ máa bí ẹni tó ò bá tán, ẹni tó ò mọ̀ rí, ẹni tá ìjọ jáde nínú ilé kan náà. Gẹ́gẹ́ bí èmi àti yín ṣe mọ̀, ṣe báwọn náà náà fún wa ní fíìmù Yorùbá wò, kan jẹ́ ká mọ̀ wípé ayé wà lótìtọ́, ènìyàn burúkú wà lótìtọ́. Ìwọ tó ò bá ṣọ́ra, tó ò bá máa gbàdúrà ní gbogbo ìgbà, kí gbà láti súnmọ́ Ọlọ́run, in tó mọ̀ lónìí tó mọ̀ ṣe lè kọjú ìjà sí ẹ. Kí wá lóde tó jẹ́ páwọn náà tó ń jẹ́ kó yé wa bí ilé ayé ṣe rí yẹn gangan làwọn tó wá ń jẹ́ kó yé wa ń sìn wípé ìṣubú anybody lè dùn anybody nínú. Ta lẹni tó lè lẹ òkò àkọ́kọ́ láàrin wọn tó lè sọ wípé òun play ni? Mo ń challenge gbogbo Nollywood actors and actors. I was once ní tí mo ní certificate, tí mo jẹ́ one of their executive nílùú Canada yìí, tí mo jẹ́ sì ní certificate ẹ̀ di ọ̀la. Àwọn olórí wọn ló wá fi mí jẹ́ tán ta òróró rẹ̀ lé mi lórí. Ìwọ̀nba nǹkan tí mo dẹ̀ rọra rí mi bá wọn ṣe nílùú Nàìjíríà lótìtọ́, ṣùgbọ́n ìwọ̀nba stunt tí mo rọra rí, tí wọ́n rọra ń ṣe níwọ̀nba bọ́n ṣe kéré mọ́ nílùú Canada yìí, ó jẹ́ kí n mọ̀ wípé Nollywood gangan múvì tán ń ṣe fún wa, ayé ara wọn pẹ̀lú ìwà tán wù pẹ̀lú bọ́n ṣe ń ṣe síra wọn gangan náà ń ṣò síta fún wa. They are evils. Ìkà ni wọ́n, ẹni burúkú ni wọ́n, ibẹ̀ ni apànìyàn wà, inú wọn ni kábàáyé ọmọ ọlọ́mọ jẹ́ wà, nínú wọn lẹni tí wọ́n bá rí wípé ògo rẹ̀ ń bọ̀, inú wọn á dẹ̀ bàjẹ́. Ẹni tí ẹlòmíì wọn ti ẹ̀ fẹ́ kó súnmọ́ bí tí wọ́n ti máa gbóhùn rẹ̀ tàbí ti ẹ̀ gbúrò rẹ̀ rárá. Èmi ń challenge wọn. Kíní yìí sì máa lọ sórí Instagram tán máa gbọ́ mi. EYINLOJU Olódùmarè, popularly known as EYINLOJU Olódùmarè, Olúwàbùnmi ọmọ Adíagbó. Bẹ́ẹ̀ ni, a kì í pohùn mágogo lẹ́nu. Ẹni tó bá ní ká má rí mi tàbí kán má gbọ́ mi, ó ní ó máa dẹ́ni ìtẹ́mọ́lẹ̀ tí wọn ò ní gbọ́, tí wọn ò sì ní rí mọ́. Nítorí pé kí ni, àdàbí tí ń bá dúró síbi ìṣubú ènìyàn kankan, àdàbí tí ń bá lẹ́ni tó fẹ́ gòkè kó má débẹ̀, àdàbí tí ń bá ṣe inúnibíni sí ẹ̀dá, tàbí tí mo sọ wípé in tó ń dára nínú ayé ènìyàn kó má ní ìyanjú lókù. Kí wá ló ṣẹlẹ̀? Àkekèé àti ejò ìkà ni wọ́n ní kákọ̀ sí oríṣiríṣi, wọn ò nífẹ̀ẹ́ ara wọn rárá. Àwọn obìnrin wọn tó wà níbẹ̀ yẹn gangan tẹ́ ń wò yẹn, tí wọ́n ń dà tó ń ṣe bíi saint yẹn, ikú ayé gidi gangan ni wọ́n. Àwọn gan bá àwọn ọmọ kéékèèké tó ń bá wa gbé kámẹ́rà náà lọ ń ṣe shopping fún láti bá sùn. Àwọn ọmọ tó ní boyfriend tó mú wọn wá bí ò lè sunkún síta. Gbọ́ tí nígbà ara tèmi ò gbà, mo dẹ̀ rí wípé mi ò lè dúró síbi tí ò sí òtítọ́, mo dẹ̀ kúrò láàrin wọn. Nígbà tá a bá ní kí ọmọ wa bá wa gbé kámẹ́rà kan máa, lẹ́yìn tá à ń rí bí ẹni tó wà lókè, tẹ́ ẹ dẹ̀ sáré lọ ṣe shopping, tẹ́ ti ń sáré dú ọmọ, tẹ́ ẹ mọ̀ wípé ọmọ tó mú wá sí rèé, ọmọ yín ni, small girl yín ni. Ọmọ yín ò lè lọ bá wọn láti jà, ó sunkún wá bá wa náà ni.
mo dẹ̀ rí pé mi ì lè dúró síbẹ̀. Àbí níbi Nollywood tán náà ń bára wọn ṣe yìí, láàrin Canada yìí náà ni ọ̀rẹ́ náà ń bára wọn ṣe o. Wọ́n dẹ̀ jọ ń jókòó, wọ́n dẹ̀ ń rìkọ́ọ̀dù ohun ara wọn, wọ́n dẹ̀ lọ ń gbé just to because pé kí wọ́n lè fóun ní róòlù yìí kán má bàa fún lágbájá. Rí wípé ikú làwọn pípù yìí ni. Kí ni nǹkan tí wọ́n á fẹ́ máa wá show fún wa bí ẹni pé anybody nínú Nollywood actress are not saints. Kò sẹ́ni tó lè ju òkò nínú yín. Torí wípé kí ni a lot of yín tẹ̀ ń jáde tẹ̀ a ní wàhálà ìkọ́tẹ́ ni gbogbo yín wà lọ́wọ́ wa. Ṣé nígbà tá a jọ wá sínú London pẹ̀lú gbogbo àwọn Fẹlá, àwọn Múyìwá Akígbadé, ìyẹn ti àwọn ti Manchester àbí tinú London, láàrin àwọn bòyó, àárín everything nínú kíní níjọba gbogbo ẹ̀ náà la mọ̀. Ṣùgbọ́n anybody ò wá fi jọ́ọ̀jì tiyín níta. Wọn ò ti torí ẹ̀ sọ pé kán ba kárí àbí kán bayé yín jẹ́. Everybody mọ̀. Ọlọ́run ọba gan ṣèdájọ́ fún Ìjẹ̀ṣà. Inú Ọlọ́run ò dùn sí tó ṣe. Inú àwọn abiyamọ ò dùn sí torí oníkálùkù àwọn èèyàn kan ti go through nǹkan báyìí rí nínú ayé tó ń pa wọ́n lẹ́kún. Ṣùgbọ́n nígbà mìíràn tí wọ́n bá ní wọ́n ń rẹ́rìn ìṣubú àwọn ènìyàn kan wà tí ò yẹ kán jáde síta láti sọ pé wọ́n wá rẹ́rìn pẹ̀lú ìṣubú ènìyàn kan. Nítorí wípé kí ni àwọn èèyàn táwọn gangan fúnra wọn ṣán lè ju òkun ṣán lè dúró síbẹ̀. Ayé èèyàn mélòó làwọn èèyàn gan àwọn yẹn gangan ti bàjẹ́. Ṣé wọ́n gbọ́dọ̀ wá rí níwà bí kán rí fresh in tó ti ṣẹlẹ̀ nínú ayé tiwọn náà síta. Ṣé kárí àwọn ò ní bàjẹ́? Nítorí ẹni mo ṣe máa ń sọ pé má gbàdúrà kí ìṣubú ènìyàn kankan kó wá látọwọ́ rẹ̀. Nítorí wípé kí ni Bíbélì ní á san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìbá ṣe rere, ìbá ṣe ibi. Ṣé rí gbogbo wa pátá, ẹ má jẹ́ ń tàn yín, drama queen ni gbogbo àwọn people yìí o. Drama queen ni wọ́n o. They knows what they are doing. Ẹ lọ kọ kíní ìsílẹ̀ o. Ó lè má jẹ́ lónìí lẹ máa rí. Ó lè má jẹ́ ní ọ̀la. Ó lè jẹ́ pé nígbà tí bàbá Ìjẹ̀ṣà yẹn bá parẹ́ tó bá ti kú tán, ẹ máa rí tó wà behind kíní yìí o. Ẹ máa rí pé nǹkan kan wà. Àwọn ènìyàn kan jáde nítorí wípé ẹ̀tanú wípé àṣebórò pé òun ya wèrè ni. Lọ́jọ́ kìíní àná tí mo bẹ gbogbo àwọn speakers, ṣé ẹ rò pé mo gọ̀ ni? A lot of them mi ò rí wọn ò rí mi rí àpàdé rí. But nítorí pé mo ti gún wọn lọ́tún kan tàbí lósì kan, wọ́n ní mi sínú pé àwọn dúró dọjọ́ táwọn bá máa. Ìgbà tí mo bẹ̀bẹ̀, ó ní ká bẹ̀bẹ̀ fáràrà kò ní kíṣẹ́ rí, kò ní ká má ga. Nígbà mìíràn tó bá fẹ́ débi tó fẹ́ dé, àwọn èèyàn kan wà tó jẹ́ pé kò ń ṣe pé àwọn náà máa jẹ́ kó o débẹ̀. Ìwọ kan ṣe kí ni? Kan ṣe bí ẹni wípé ọ̀dẹ̀ ni ẹ́, forí balẹ̀ kó o lè ba àrọ́nà lọ. Bí ọ̀rọ̀ inú ayé ìṣerí nìyẹn. Nítorí wípé kí ni tó o bá níbi tí wọ́n ń lọ, tó o ní tó o máa lùsì tó pọ̀ nínú ayé, tó o ní tó o máa ṣe wàá mọ̀ wípé inú ayé yìí, inú ń bí àwọn ènìyàn kan nítorí pé o tiẹ̀ ń sọ̀rọ̀, nítorí pé ò ń rí jẹ, nítorí pé ò ń wọṣọ, nítorí pé ò wá bá wọn fún owó ilé àbí fún owó jíjẹ lásán yẹn, wọ́n ń bínú ìṣẹ̀dá ẹ̀ wípé o tiẹ̀ mí yẹn ìbànújẹ́ ni fún ẹlòmíì. Nítorí ẹ̀ ni inú mi dẹ̀ dùn wípé gbogbo ohun tí mo ṣe wọ́n bá mi gbé débi tí ẹnu mi gun ò tó. Even orí YouTube tí mi ò ti kí ń ṣe chat, wọ́n bá mi gbé lọ síbẹ̀. Ọlọ́run bá mi fọ́n ká láti rí gbogbo àwọn tó bá ń jẹ́ tí wọ́n ń bínú láì mọ̀ wípé torí a lot of people ti kọsẹ̀ lára wípé alágbájá kí ló dé tó ń tẹ̀lé tó jẹ́ pé mi ò mọ̀ rí. Ṣùgbọ́n tí Ọlọ́run fún mi ní ọgbọ́n àti ìyá tí ó lálùbáríkà tó sọ pé Ẹyinlójú, nǹkan ẹyọ kan ló ní ìdí. Just say sorry to gbogbo àwọn ènìyàn tó ti ṣẹ̀. Fún gbogbo àwọn èèyàn tó jẹ́ wípé ó ti kọlù wọn tí wọ́n kọlù ẹ lórí Facebook tó jẹ́ kíní tí ò lórí tí ò kùn ẹ́. Torí ẹ̀ nígbà mìíràn mo fẹ́ kó o wo àwọn ènìyàn tó ń bá ṣe. Àwọn wo ló ń súnmọ́? Advice wo ló ń gbà? Àwọn wo ni wọ́n ń fẹ́ ìlọsíwájú àbí ìṣubú rẹ̀? Àwọn wo ló ń bẹ rẹ́rìn tó ń rò pé ọ̀rẹ́ ni wọ́n? Má jẹ́ ń tàn ẹ́, ènìyàn lè pretend for years láti máa bẹ rẹ́rìn tó jẹ́ wípé ọjọ́ tó bá máa strike ló máa dúró dè. Ọ̀rọ̀ ni mo gé fún ẹ lẹ́ni yẹn. Ènìyàn lè máa bẹ ṣe
kó máa bẹ rẹ́rìn, kó máa pretend níbi tí èmi mọ ènìyàn dé. It's not about age. Ọlọ́run fún oníkálùkù ní òye àti rin ìrìn àjò nínú ayé tèmi àti yín jọ wà yìí, bó bá ṣe yé wa ni ó ṣe yé oníkálùkù bọ́. Àwọn wo ló ń bá sọ̀rọ̀? Àwọn wo ló ń fún ẹ ládvice? Ohun wo ló ń gbọ́ tó ń tẹ̀lé gan? Ẹ wá ń gbé bí ẹni gbàgbọ́ ọtí nínú Nollywood bí ẹni pé gbogbo yín mọ́. Mi ní anybody, ṣe rí gbogbo speakers, gbogbo bloggers, everybody ló ní right láti gbé ọ̀rọ̀ ìtorí that is their job. Bloggers ni wọ́n, everybody are looking for trendy things to treat on Facebook, on media. Láti jẹ́, that is bloggers for you, that is speakers for you. Mi lè blame wọn. Ẹjọ́ ta ló mọ̀ nínú Nollywood actress and actor tó lè wá lu òkò, tó lè kọ́kọ́ ju òkò, tó lè sọ wípé ò mọ́. Tẹ́lòmíì bá máa sọ̀rọ̀ ń sìn wá ní ẹyinjú. What we are talking is about rape yìí gangan, assault yìí gangan, gbogbo ẹ̀ farapẹ́ra wọn. Èmi ní at least àwọn àgbààgbà ọkùnrin àti obìnrin nínú actor and actress tí mo mọ̀ kó jẹ́ confam, tí wọ́n ti bá àwọn ọmọ tí wọ́n tó 18 sùn, tó jẹ́ wípé inú ibẹ̀ náà ni wọ́n dàgbà sí táwọn náà fi di star lọ́jọ́ tèdè, tán ti over 30-35 bẹ́ẹ̀ báyìí, tán dẹ̀ ti ń dó wọn bọ̀ kó tiẹ̀ tó di wípé wọ́n ní ọkọ. Inú ibẹ̀ náà làwọn yẹn náà ti lọ́kọ tán bá wọn ṣe marriage, ṣùgbọ́n àwọn bàbá yẹn bá wọn sùn láti age of 15-14 tán ti wá síbẹ̀. Léyìí tí everybody ó lè má hàn sí gbogbo ènìyàn. Mélòó nínú wọn ló lè ju òkò? Gẹ́gẹ́ bí Jésù Olúwa ṣe sọ pé tó o bá mọ̀ pé ọwọ́ rẹ mọ́, tó bá jẹ́ pé Nollywood actress kan ló ń ṣe bọ́n ṣe ń ṣe yìí, tí gbogbo wọn tí wọ́n castigate wọ́n ń ṣe bí ẹni wípé kíní, I will not come out to say anything. Tó bá jẹ́ bloggers máa wò pé yes, iṣẹ́ dé for everybody láti jí. Tó bá wí okay, now this is job for everybody to treat about. Yes, bloggers àti sọ̀rọ̀sọ̀rọ̀ àti speakers ló nìyẹn. But nínú Nollywood mo ń challenge wọn. Mélòó nínú wọn ló lè jáde síta tó lè sọ pé ọwọ́ òun mọ́, òun ò ní nǹkan kan pamọ́ ní ibì kankan tóun fi pamọ́? Ó ló jẹ́ kí n máa sọ fún yín pé nígbà míì kó o tó sọ wípé ìwọ gangan yàn ó mọ́ kànkàn, mo fẹ́ kó lọ wo ẹ̀kúlé rẹ o. Mo fẹ́ kó jókòó pé àwọn kan tán ní àwọn nǹkan kan lọ́wọ́, ṣé tí n bá tiẹ̀ ṣe báyìí torí mo fẹ́ wo wọ́n níbodí ṣó o rò pé mọ́ náà ṣá. Àwọn iyán 20 ọdún kan wà ńlẹ̀ tó jẹ́ pé inú ń bí àwọn èèyàn kan, wọ́n rẹ́dì láti gbé jáde nípa ọ̀rọ̀ ayé titi ẹ náà. Ṣó o rò wípé kò lè affect kíní? Torí mi àti yín àfi abiyamọ tó bá ti sọ wípé ní ẹbí ẹ̀yin Yorùbá náà lẹ sọ pé tá bá ti bọ́mọ wí títí ká tún ṣé ẹ mọ̀ wípé n tó ń ṣẹlẹ̀ yìí tí ò bá jẹ́ kíní, it could be a spiritual attack. Òun ló jẹ́ kí n sọ fún wa pé bí oníkálùkù ṣe ń rí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ojú tí Ọlọ́run fún wa, àwọn ojú méjì la fi ń rìn nínú ayé. Ojú tá fi ń ríran rí nǹkan báyìí, tí ẹlòmíì bá ń wò in tó ń wò kọjá nǹkan tèmi àti yín rí. Ẹ má jẹ́ ká ṣèdájú ara wa. Ẹ má jẹ́ ká jẹ́ kínú wa kó máa dùn sí ìṣubú ara wa. Ẹ má jẹ́ ká believe pé ó ń ṣẹlẹ̀ sí lágbájá ń sìn. Èmi ò rán ẹni mi tí mo ń tẹnu mọ́. Ìwọ tó o bá mọ̀ pé ó yàwé, ó mádìn, ó lè jáde lórí Facebook sọ tó bá wùn ẹ́, ó lè bú mi, ó lè ṣe wo. Talk is free. Ṣùgbọ́n one on one jẹ́ ká jọ dúró kan keep ẹ̀ díjọ́ tèmi àti ẹ bá jọ gbà tá bá pàdé, kó wá jẹ́ ká jọ fèsì ẹ̀. Ṣó mọ̀ wípé ẹni tó máa kú máa pàdé ẹni tó máa pa ni. Ó lè mí máa ń sọ. Because a lot of people yín tí ṣé nígbà tí àwọn àgbààgbà yìí wá sí Canada pẹ̀lú gbogbo dídó tí gbogbo àbólórí ibú ni gbogbo yín ni tẹ wá fẹ́ máa wá ṣe bí ẹni pé kíní àbólórí burúkú pọ̀ nínú ẹ̀yin people yìí o. Tẹ wá fẹ́ máa ṣe bí ẹni àbẹ́yọ ara ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń ṣe wèrè tó jẹ́ pé àwọn tó ń do yín bí ò ṣe é sọ. Kí ni wèrè gan-an?
ta lẹni tó mọ̀ gan. Mi rí Baba Ijesha rí, mi dẹ̀ fẹ́ rí títí tó fi máa kú, mi fẹ́ mọ̀ nígbésí ayé mi. Torí pé kíni ẹ̀dá tó bá ti irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn silently tó nídìí àti pariwo ó lè inject wọn kankan bá ti wọn lọ dànù. Ṣùgbọ́n nǹkan kan tí èmi hate jù láyé mi ó ní kí èèyàn kan wá máa fẹ́ fi ìṣubú èèyàn kan wá fi pọ́ fi gbayì fi believe kan wá rò wípé àwọn saint àwọn kan àwọn náà báwọn ṣe wà ìkòsí iná ẹ gbàgbé. Mo ń challenge gbogbo yín nínú ẹ̀yin Nollywood actress níwọ̀n bá baby ṣe mọ̀ yín. Màá dárúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ẹ kàn tí ẹ jáde pé EYINLOJU be you. Ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú fact pẹ̀lú confirm o pẹ̀lú ọ̀rọ̀ tó jẹ́ wípé evidence tó ní agbára. Ẹ dẹ̀ mọ̀ mí pé archive mi kún. Èmi ò kàn bá wọn sí nínú ká bayé èèyàn jẹ́. Torí ìṣubú èèyàn ò ní wá látọ̀dọ̀ ti tèmi. In tí mo sọ fún yín nìyẹn. In tí Baba Ijesha ṣe, in tó yẹ kí wọ́n rọra ṣe kíni, kán fún lábẹ́rẹ́ kó sùn kó má jí ni. Òun gangan fúnra ẹ̀ dẹ̀ ti mọ̀ wípé ikú òun báyìí àtẹ́lẹwọ́ òun ló wà. Toró òun ló mọ tó tẹsẹ̀ bọ̀. Òun fúnra ẹ̀ ló àìdá bóyá ènìyàn ló ṣeṣẹ́ yẹn àbó òun ló ti ẹsẹ̀ ara rẹ̀ bọ́n. Ó ní gbangba lójú rẹ̀ o Ọlọ́run mi. Ohun gbogbo ṣípayá olójú rẹ̀. Ohun gbogbo ṣípayá olójú rẹ̀. Ohun gbogbo ṣípayá lójú Ọlọ́run nítorí wípé kíni bàbá yẹn nìkan lẹni tó rínú tó rí òde o. In tó pamọ́ lójú èmi àti yín gbangba ní báyìí níwájú Ọlọ́run Olódùmarè. Ọba tó dá èmi àti yín, bàbá tí kì í gbẹ̀bí fáláre, ọba tí ò ní gbowó lọ́wọ́ ènìyàn. Tí ò ní sọ wípé báyìí tó bá ti bribe mi ọ̀nà báyìí ni mo fẹ́ gbà nítorí pé Ọlọ́run ni. Bàbá tí kì í ṣe ènìyàn ni. Ọba tó jẹ́ wípé olóòótọ́ ni. Ta ló lè dàbí Ọlọ́run? Mo fẹ́ kí n dàbí Jésù nínú yín nínú Nollywood actress àti ọkùnrin yín àtẹni tó ti dàgbà nú yín àtẹni tí ò tiẹ̀ lórúkọ mọ́ àtẹni tó sì ń lórúkọ mélòó nílùú yín ló lè cast Baba Ijesha tó lè jáde síta pé òun mọ́ mélòó nínú yín mo ní mo bá yín ṣe EYINLOJU mo bá yín ṣe mo bá yín wọlé mo bá yín jáde mo rí yín tán. Gbogbo àwọn tí àwọn èèyàn ń wò nínú yín bí ẹni wípé ẹni mímọ́ kò sí ẹni tó burú tó yín nínú Nollywood actress and actors. I'm talking about Yorùbá Nollywood and actress. Mélòó nínú yín ló lè ju òkò tó lè jáde tó lè sọ wípé báyìí kò lè ṣẹlẹ̀ tàbí nǹkan báyìí lọ́wọ́ ọ̀tún báyìí tàbí lósì ò ṣẹlẹ̀ sóhun ṣé nítorí ipá adákẹ́ tá a fẹ́ kí ṣubú ènìyàn kankan kó wá látọwọ́ wa. Ẹ wo ẹgbẹ́jẹ́ ẹ fi wèrè lẹ̀ ẹ fi wèrè mo ń sọ fún yín life and direct ẹ fi wèrè sílẹ̀. Torí ẹ̀ ni mo ṣe farabalẹ̀ jẹ́ kí everybody treat kí n wo bí oníkálùkù ṣe fẹ́ view. Mo ti rí a lot of people ṣèdájọ́ Baba Ijesha nítorí ẹ̀tanú. Ẹlòmíì ṣèdájọ́ Baba Ijesha nítorí wípé ó ti bí ìbóbìlì pò mọ̀rọ̀ sọ ó ti sọ̀rọ̀ sí mi rí. Ẹlòmíì ṣe níṣe wípé ṣóhun nìkan ni. Ẹlòmíì dẹ̀ ṣe níṣe wípé oh let me follow where people are following. Nítorí wípé nínú ọkàn ara rẹ̀ ìwọ gangan mọ̀ fúnra rẹ̀. Ó mọ̀ pé bí tèmi àti ẹ ti jáde ìka ènìyàn kún bẹ́ẹ̀. Ó mọ̀ wípé afẹ́nifẹ́re kan ò sí nínú ìlú tèmi àti ẹ ti jáde. Ó mọ̀ wípé ẹni tí wọ́n bá rí wípé wọ́n bá pò tí ẹ̀ ń rẹ́rìn lásán. Ṣó rí pé Baba Ijesha tí ẹ̀ ń sọ tòótọ́ pé nípa politics nǹkan yẹn lásán lẹ rò pé mi ń treat ẹ ni. As a politician, confirm politician ni èmi EYINLOJU Olódùmarè tí mo tún ti ṣe woman leader dáadáa nínú Manchester ni.
mo wà lára àwọn tá a jọ gbé Buhari tèmi náà mobilize dáadáa. Mo dẹ̀ sọ fún yín pé tó bá ń pe Bùnmi Tinubu káàkiri àgbáyé mi ì lè sọ o bóyá ẹlòmíì tí wá ń jẹ́ Bùnmi tó náà fẹ́ pe rẹ̀ ní Bùnmi Tinubu. I've been following Tinubu tí mo ṣiṣẹ́ nínú Aláùsá tí mo ti wà nínú wọn tí mo dẹ̀ mí tí mo sì wà ń bẹ̀ di ọ̀la kò ń ṣe since 2001. Àbí ṣé ti Wàsíù Àyìndé la fẹ́ sọ. Kò ń ṣe gbogbo ènìyàn ló máa jáde síta láwa máa ṣe blabla àbí pé àbáyìí ló ṣe mọdún tèmi tí ń sùn sínú ọkọta tí mo but kò kí ń ṣe ìyẹn là ń sọ. Ta ló lè ju òkò nínú gbogbo yín? Ta lẹni tó mọ́ tí ọwọ́ rẹ̀ mọ́ nínú yín? Ta lẹni tí ò kì í ṣe bí nínú yín? Lẹ́yìn Baba Ijesha yìí ẹ̀mí mímọ́ máa tú àṣírí gbogbo yín sí àwọn tí ò ní lè fi pamọ́ báwa ṣe lè fi pamọ́. Ẹ̀mí mímọ́ máa gbé yín síta. Ẹ̀mí mímọ́ dẹ̀ máa jẹ́ kí ojú kó tì gbogbo yín. Nítorí pé kí ni a mọ̀ yín àwọn àkùkọ ńlá kan wà tí wọn kì í fẹ́ kí kékeré kó tiẹ̀ gbórí débi tó máa ṣe nǹkan kan rárá. Àwọn àkùkọ kéékèèké tí ò dẹ̀ tí ẹ̀ bá ẹlòmíì tí ò tó jẹ́ pé kò ronú ọjọ́ tí àkùkọ àgbàlagbà yẹn ti ń kọbọ̀ tí ò fẹ́ kó ń gbóhùn àgbàlagbà mọ́ ó wà nínú actress. Wàláì mo sọ fún yín gbogbo bloggers pátá ló láǹtáìtù láti ṣe bó ṣe wù wọ́n. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ló láǹtáìtù láti ṣe bó ṣe wù wọ́n nítorí wípé kí ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n, bloggers ni wọ́n. Wọ́n lè ṣe bó ṣe wù wọ́n, wọ́n lè ṣe bó bọ̀ kò kí ń ṣe Nollywood actress and actors. Mi tí ì rí ẹni tó lè jáde nínú yín sọ wípé ò mọ́. Correct ni mo sọ fún yín. Anybody nínú yín ò lè jáde kó sọ wípé òun mọ òun fẹ́ wá lẹ́kọ̀ọ́ níwọ̀nba nǹkan táwa náà ní lọ́wọ́ tá a ní nípa gbogbo yín níwọ̀nba nǹkan tá a ti rí nínú ìlú Canada ibo ṣe kéré mọ́sẹ́. A gbọ́dọ̀ sọ̀rọ̀ ni torí wípé kí ni kò ń ṣe pé tá a bá sọ̀rọ̀ ìbẹ̀rù pé kò sí nǹkan fẹ́ ṣe fẹ́mi o ṣùgbọ́n torí wípé ìṣubú ènìyàn ò ní tọwọ́ ẹyin lójú Olódùmarè jábọ́. Èmi ò sì ní bá wọn lùgbàdì ayé. Mi ní sọ̀rọ̀ nígbà tí Ọlọ́run ò bá ní kí n sọ. Ẹ máa rí pé nígbà tí mo ṣiṣẹ́ Baba Genesis bí mo ṣe ṣe tí Ọlọ́run ti sọ fún mi wípé ó tó gẹ́ èmi máa ń tẹ̀lé ohun Ọlọ́run ni. Mi sí lára àwọn ènìyàn tí wọ́n máa sọ pé do this. If you see me coming out saying anything about anything, mo ṣe on my own. Kò ń ṣe pé anybody ló sọ pé mo ti consult Olódùmarè ti tèmi. Mo ti bá Ọlọ́run sọ nítorí wípé kí ni ẹ̀dá tí ènìyàn bá ń tì ṣe nǹkan nínú ayé ò kí ń lè dá ohun rere ṣe. Ẹ̀dá tí ò bá ti ní àti titi ẹ̀ láti ṣe tó bá fẹ́ ṣe láti lọ síwájú tàbí láti ṣe dáadáa wò ó má gbàgbé ènìyàn lè ṣe bó bá ṣe wù ú. Ìwọ ni kó mọ ìhà tó kọ sí ìṣẹ̀dá rẹ. Torí ẹ̀ ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ pé ènìyàn abìdí yàn láwọn àwọn actress tẹ́ ń wò yìí láàrin wọn tó jẹ́ obìnrin àti àgbàlagbà àti ọmọdé ẹ lè fi ọkọ yín sílẹ̀ kẹ́lẹ́ fẹ́ lọ́tọ̀ kó tó dé wọ́n ti máa tọwọ́ bọ̀ lóbò báyìí tó o dẹ̀ máa rí tó o tún ní bọ́ síta láti wá bayé wọn jẹ́. Mélòó la fẹ́ sọ? Ṣérú yín ló wá yẹ kẹ́ ẹ jáde láti sọ pé ẹ fẹ́ pààyàn? Ó yẹ kẹ́yìn náà mọ̀ wípé ẹ lè ṣe o nítorí pé kí ni ẹ̀yin gan fúnra yín gbọ́dọ̀ pẹ̀lú bó ti wulẹ̀ kó rí ibikíbi tó bá wù kẹ́ ẹ sá sí gbogbo agbára tó bá wù kẹ́ ẹ ní wàláì I swear to God lẹ́nu ọ̀rọ̀ àwọn tí ò mọ̀ yín ni ò mọ̀ yín o. Ẹ̀yin náà mọ̀ pé one on one gbogbo wa jọ mọ́ra wa àjọ lẹ̀pọ̀ gidi àwọn tí ò mọ̀ yín ni ò mọ̀ yín. Àwọn tí ò dẹ̀ lè bọ́ síta kan sọ yẹn àwọn náà lè wà lára àwọn tí ò gbàdúrà láti bà tèèyàn jẹ́. Hello my brother. Ẹ jẹ́ kí n ṣe tán ń ṣe tán máa pè yín mo ṣe wà lórí live chat. Ṣé rí èmi ò kí ń ṣe calling show nítorí pé kí ni tí ẹ bá ṣe calling show nígbà míì
àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ẹlòmíì máa sọ tí ó máa yàtọ̀ síbi tí wọ́n ń sọ̀rọ̀ lọ torí bá a ṣe rí nǹkan nínú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì wà tó jẹ́ wípé ọ̀tọ̀ I'm telling you kò sí ẹ̀dá kankan either blogger speakers àbí ìyá dáadáa tó gbọ́dọ̀ sọ wípé òun support rapist tàbí ẹni tó bá ń ṣe kíni tó mò ń sọ fún yín ẹ̀dá tó bá ti ṣerú yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹni tí ó yẹ kéèyàn kó wò tó bá ṣàtìrí èèyàn yẹn mú eré èmi sọ fún yín pé ìdájọ́ tó tọ́ fún bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run ti san fún un ẹ̀mí mímọ́ ti fi hàn síta ó lè má jẹ́ lórí eléyìí nìkan ó lè má jẹ́ lórí ó ti lè máa ṣébọ̀ tipẹ́ ó lè jẹ́ wípé bóyá ọwọ́ ayé àbí òun ṣọwọ́ ayé Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé jáde dẹ̀ nínú written up tí mo ṣe ẹ máa rí pé mo sọ síbẹ̀ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́ kí àwọn òbí kan mọ̀ wípé never trust anybody ojú kọ́ la fi ń jọ́ọ̀jì èèyàn tó o bá ní ọmọ obìnrin nítòsí rẹ always be vigilant mọ nǹkan tí wọ́n máa ń pè mí bí wọ́n máa ń ní wèrè ọlọ́mọ wọ́n máa ń sọ even ní school ọmọ mi wọ́n mọ̀ mí as wèrè ọlọ́mọ ìgbà míì tí ọmọ mi bá fẹ́ sọ nǹkan mi bá ní bọ̀ mọ́ mi everything has died down o but don't worry o because ó mọ̀ I don't joke with my child. Mi ń trust even obìnrin tí ò ń ṣe ọkùnrin mi ò torí ẹ̀ ló ṣe dàbí ẹni wípé tèmi ọmọ mi dàbí handbag mi ni torí igbákejì mi nìyẹn I don't joke with my child tí n bá smell ẹ̀ ṣe rí gbogbo ariwo kọ́tìjàkọ́ irú ènìyàn yẹn á ti go down ó ní mo ṣe sọ pé ìdájọ́ tó tọ́ Ọlọ́run ti san ó ti wà obvious wípé ìdájọ́ tó dáa ni Ọlọ́run ṣe tí ò sí ẹnì kankan tó lè bá Ọlọ́run dùn ṣùgbọ́n èmi wá fẹ́ sọ fún yín pé ó ti ṣẹlẹ̀ nínú àwọn Nollywood tó wá ń jáde mélòó nílùú wọn ló lè lẹ òkò nǹkan ibi tí mo ní ọ̀rọ̀ sọ sí nìyẹn mélòó nínú wọn ló sẹ́ǹtì tó lè sọ pé òun fẹ́ wá sọ wípé ìyí tí bàbá Ìjẹ̀ṣà wá ṣe yìí o àwọn àtobìnrin àtọkùnrin wọn ló ń ṣe sẹ́ẹ̀ wọ́n wọ̀sì ju bẹ́ẹ̀ ṣe ń rí wọ́n lè wá preach fáwa wọ́n lè máa kó wọn jẹ níbi tí wọ́n ti jọ ń parọ́ tanra wọn òun ni mo ṣe ní I'm going to share this to Instagram wọ́n lè jọ máa tanra wọn àwọn èèyàn kan jọ lè máa wò wọ́n bí ẹni tí ò mọ̀ wọ́n ni àwọn tó mọ̀ páwọn èèyàn kan mọ̀ àwọn wọn mọ̀ fásẹ́ wọn mọ̀ gbogbo co-ten wọn mọ̀ bó ṣe ń lọ I don't do a calling show tí n bá ní mo fẹ́ ṣe calling show bí mo ṣe wà a lot of people will call in and say even ibi tí mi ò sọ̀rọ̀ lọ wọ́n máa sọ I know pé àwọn èèyàn ní opinion titi wọn lórí ọ̀rọ̀ yìí there might not be a speakers everybody tó bá jẹ́ ògidì ìyá tó jẹ́ abiyamọ tòótọ́ kò ní ever support nǹkan tí Ìjẹ̀ṣà ṣe but in tí mo sọ ni pé ṣé nínú Nollywood náà ti fẹ́ ju stone yẹn ṣá ta lẹni tó lè sọ wípé òun wá fẹ́ jáde nínú wọn kọjá ẹ gbàgbé mo challenge gbogbo Nollywood actress and actors mo challenge wọn àbí àwọn tí wọ́n wá ń bá pẹ̀lú evidence ní gidi ṣùgbọ́n mi ò kì í ṣe mi ní Ọlọ́run ò ní jẹ́ ń bá wọn jẹ́ blogger tí ó gbé èèyàn wálẹ̀ tí ó bà tèèyàn jẹ́ ṣùgbọ́n tó bá dójú ẹ̀ tí ń bá rí wípé kíní àwọn tí ó treat fọkọ̀pọ̀ wọ́n máa fún wọn wọ́n á dẹ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n á dẹ̀ gbùrù wọ́n náà wá rí wípé nínú ayé inú èèyàn ò gbọ́dọ̀ máa dùn sí ikú ènìyàn tàbí ìṣubú ènìyàn nítorí wípé kíní á kọ sílẹ̀ ní ipa titi ẹ wípé nígbà tí nǹkan báyìí ṣẹlẹ̀ báwo ló ṣe ṣe kò sí ẹ̀dá tó lè dá ẹjọ́ kankan nípa ènìyàn Ọlọ́run ti ṣèdájọ́ fún bàbá Ìjẹ̀ṣà kó fèsì ẹ̀ tó bá wù Ọlọ́run tọ́lọ́run bá ti ní bẹ́ẹ̀ ni ó ṣe bá lọ ó kù ìdájọ́ òun àti Ọlọ́run tó bá dẹ̀ wù Ọlọ́run láti sọ wípé òun ti ṣe tán mo sọ fún yín mo ní ẹ gbogbo yín kẹ́ ẹ lọ sórí Instagram mi mọ̀ bóyá wọ́n ti gbé kúrò ń sìn bàbá kí lorúkọ ẹ bàbá tó pupa yìí nínú Nollywood bàbá Jídé kò sọ́kọ́ ó sọ correctly bẹ́ẹ̀ ni wípé
all the Nollywood actress and actors àwọn cross fucking dóra àwọn ní gbogbo ìgbà ni. Èmi dẹ̀ ní lára àwọn àgbààgbà òṣèré yẹn àwọn kọ̀ọ̀kan ti kú, àwọn kan sì wà tó jẹ́ pé wọn ò wá òkè inú wọn mọ́, tó jẹ́ wípé nígbà tí wọ́n máa bẹ̀rẹ̀ múvì bá a ṣe kéré mọ nílùú Ìbàdàn tèmi mọ̀ yìí, ọmọdé náà ti ń bá wọn tó ti ń dó wọn bọ̀ títí tán fi dàgbà síbẹ̀ táwọn náà bá rì tán ṣe kinní sìn tá a mọ̀ ní correct gidi, tá a mọ̀ tó ṣúọ̀ ní gidi. Òun ló jẹ́ kí n sọ fún yín pé mélòó nínú Nollywood actor and actress ló lè fẹ́ máa pòpò ìlẹ́gà lórí Facebook pé kí ẹ gbàgbé àmọ̀ yín àwọn nǹkan àdọ̀tí tẹ̀ ń ṣe pamọ́ tẹ̀yìn gan ò lè gbé síta pọ̀ ṣé nípa kádọ́kọ tẹ́ ẹ mọ̀ wípé má gbà ìyàwó ọ̀rẹ́ ẹ ojú ló fi ń tini ohun tí ò dáa ká gbọ́kọ ẹni tá a mọ̀ rí tá a ti jọ jẹ tá a ti jọ mú torí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ lè fi pó téèyàn bá ń ṣe nǹkan tó bá clean tó bá mọ̀ pé lóòótọ́ mo fẹ́ káyé mọ̀ pé mò ń ṣe ó clean wàá ṣe nǹkan yẹn síta táyé á rí tí ò ní jẹ́ ń tẹ́ ẹ máa fi pamọ́ náà because ó mọ̀ pé nǹkan àtìjú ni ẹni tó ń dún ọkọ ẹ̀ yẹn gan òṣì bẹ́ẹ̀ jà up to date lórí Instagram á sì tún kí ẹ á tún kí yín happy birthday á ṣe gbá ṣàwo wíárà àsìkò mọ̀ pé nǹkan ń lọ ẹni tó matchmake ń gbà yẹn náà ló tún matchmake ní ìsìn láàrin ara yín náà ní ẹ̀dẹ̀ ń fi ìtìjú ba yí ara yín jẹ́ irú yín lẹ wá fẹ́ wá rò pé ẹ fẹ́ wá pó lórí Facebook kò ń ṣe lórí Facebook nìkan lẹ ti máa tẹ́ ẹ máa tẹ́ káàkiri ni ẹ gbàgbé ẹyinjú yàtọ̀ sí wọn wàláì kò ń ṣe ti ọ̀rọ̀ ẹnu tó bá jẹ́ ti Naija ni àjọ máa bí wọ́n bá ṣe ń pe kí níbà ìwọ náà máa gbọ́ pé ibíbà ìlẹ́yinjú náà lẹ́sẹ̀ dé ibíbà ìnimọ̀dé ibíbà náà lẹ́yinjú náà lẹ́sẹ̀ dé ẹ jẹ́ ká tread softly ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká believe wípé kò lè happen ó lè happen kò sẹ́ ẹ wò àwa èèyàn àwa ò ní ṣe ká gbé yín wálẹ̀ ní lágbára Ọlọ́run ìṣubú èèyàn ò ní tọwọ́ èmi ẹ̀yin lójú Olódùmarè wá ṣùgbọ́n gbogbo ẹ̀yin Nollywood actress mi expect kí inú yín wá dùn wípé èèyàn kan fẹ́ go down lára àwọn interfere pé fa fi ń ṣẹ̀kọ́ fún wa ẹ gbàgbé you are all the same àwọn tí ò mọ̀ yín ni ò mọ̀ yín ìta ní lọ́wọ́ kọjá wèrè you are all the same irú kan náà ni gbogbo yín nobody tó lè sọ wípé òun ṣe kí ni òun support anybody tó bá rape tàbí tó ṣe burúkú fọmọ ọlọ́mọ ó máa ẹ̀sùn ẹniyẹn lẹ́gbẹ̀ẹ́ wọ́n gbọ́dọ̀ tí wọ́n bá pa lójú ẹsẹ̀ ó gbọ́dọ̀ fi ẹ̀wọ̀n bájú ṣé ẹ dẹ̀ wá rò pé irú Baba Ijesha igo ò ní bọ́ síta tó bá bọ́ ṣé ẹ rò pé irú má ìyá wa gbénú ayé mọ́ ni á parẹ́ ẹ̀dànù ni ìdájọ́ rẹ̀ gangan ó ti ṣe ìdájọ́ tí ẹ̀gán ti wà lọ ta wá ní ẹ gbàgbé ta ló lè lẹ òkò nínú yín kò sẹ́ni tó lè jáde tó lè ní sẹ́ǹtì lòun nínú yín ẹ má wàá fi ojú gan gba ìkan gbàgbọ́ pé ẹ gbàgbé ẹ gbogbo yín pátá ló ní dọ̀tí mo sọ ó gba ẹnu mi ẹ̀yin lójú Olódùmarè every which of you tí èmi ti mọ̀ tí mo ti encounter one on one nígbésí ayé mi nínú Nollywood actress ó ní mo lè yú èèyàn bíi méjì kan tí mo mọ̀ pé ó ní ọkọ nínú Canada yìí tí mo respect látẹ̀ní dọ́là I respect her ó ní ọkọ ó dẹ̀ lọ ń ṣe movie ó ń ṣe ó dẹ̀ wà tẹ́ gbogbo ayé mọ̀ ṣùgbọ́n kò ní rìnrìn ìdọ̀tí kò ní bá wọn mélòó nínú yín náà lè sọ bẹ́ẹ̀ fún àti ẹ̀jẹ̀ bí ajá wọn tó mọ́ kápá wọn tó ti ẹ̀ wá àwọn tó wá mọ́ nínú yín tó jẹ́ pé wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run gan ò wá sáré wá ṣèdájọ́ kan fẹ́ ṣe ẹ̀yin tó jẹ́ wípé wọn ò máa gbọ́dọ̀ gbé bọ́ọ̀tà gbogbo tó mà sì ń ṣẹlẹ̀ up till now Lukman Alágbàlá ó jẹ́ pé wọ́n kó sọ fún wọn torí òun gbọ́ mi báyìí ó jẹ́ ẹ má jẹ́ ká scatter gbogbo nǹkan ẹ̀yin mà lójú máa tì torí ẹ̀yin lẹ fẹ́ gba yìí ẹ̀yin lójú máa tì o ẹ̀yin lẹ fẹ́ gba yìí Lukman Alágbàlá wọ́ọ̀nù wọn ibi tí mi sọ̀rọ̀ dé àwọn tó bá yé tó bá mọ tí mò ń sọ ti gbọ́ wo bàbá tẹ́mi tètè sọ fún Lukman Alágbàlá kó pè wọ́n kó sọ torí máa fọ́gbà yán gan
Abọ́ ṣépè fún gbogbo yín ni. Ẹ ń ya wèrè. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ fẹ́ ṣèdájú ènìyàn. Gbogbo yín ò mọ̀. Ẹ̀sìn yín lélẹ́yìn ní gbangba. Ẹ̀yin onídọ̀tí. Inú yín wá ń dùn pé èèyàn kan fẹ́ kú, èèyàn kan ti ń lọlẹ̀. Ẹ ti believe wípé kíní. Ẹ má gbàgbé. Títì lájọ wà ájọ mọ gbogbo bó ṣe ń lọ ní orí street ní everybody tó jọ mọ bó. Ẹ gbàgbé òṣì. Ẹ lè máa ṣe bí ẹni pé kíní fáwọn tí ò mọ̀ yín o. Ṣé mọ̀ wípé bí ibi tí wọ́n bá ti mọ̀yàn náà ń bẹ̀, ọ̀gá ló máa ń jẹ́, ó máa ń di kíní ni. Ó lè mi ṣe máa ń dá nígbà tí mo sọ̀rọ̀ ń pa ti Bukky Jesse, àjọmọ̀ra wa mo mọ̀ dáyà tá àjọ ìtànkátà dáadáa ni tó dẹ̀ mọ̀. Ṣé bẹ́ẹ̀ rí pé ó ṣì mí lẹ̀ toró mọ̀ wípé mo mọ tí mò ń sọ. Mo dẹ̀ ti sọ wọn bá tí máa sọ mo ti gbẹ́nu ń bẹ̀ nìyẹn tèmi. Èmi ò kí ń wọ́ǹsì tí wọ́n bá ti pọ́n ẹ lé pọ́n rẹ̀ lé. Aláṣejù èèyàn lọ nínú Ọlọ́run ò kí ń dùn sí. Ẹ má ti àṣejù bọ́. Ẹ má ti àṣejù bọ́. Kò ń ṣe gbogbo èèyàn ló lè wá tákù yín bẹ́ẹ̀ yẹn. Bọ́ gbàgbé o. Má tákù yálà yẹ má tún dúró tiẹ̀. One on one. Ìwọ gan mọ bó ṣe ń lọ. Má tákù dànù gidi. Mi ìdẹ̀ fẹ́ mọ̀ nígbésí ayé ẹ̀. Mo ti kéèyàn máa fi ọmọ ọlọ́mọ tàfàlà. Kàn pa bó ṣe wà yẹn tàbí kó parẹ́ kó kú dànù ó ti jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹ ṣọ́ra yín. Gbogbo ẹ̀yin Nollywood actress. Gbogbo ń tẹ́ ń ṣe síta. Mo sọ fún yín pa a máa ṣe skit kan báyìí. A máa jọ ṣe skit àní tí ìparí skit. Ìta ṣe yẹn wọ́n á dẹ̀ máa ṣe lójú ẹsẹ̀ fúnra wọn. Inú bẹ̀ náà láàrin ìṣẹ́jú kan wọ́n á ti sáré fara wọn dóra wọn yọ̀dí lẹ́yìn. Àwọn olóṣì yìí o. Gbogbo àwọn tá a rí tí àti ọkùnrin àtobìnrin wọn o. Táwọn fẹ́ wá máa proof sẹ́ǹtì lórí kámẹ́rà fún gbogbo yín tán act movie. Táwọn náà kan tán. Ìdájọ́ Ọlọ́run ti ń lọ lórí Ìjẹ̀ṣà. Ẹ jẹ́ kí Ọlọ́run máa ṣèdájọ́ ẹ̀ lọ. Ọba tí ò kí ń gbẹ̀bí fáláre ni. Bàbá yẹn ò kí ń ṣènìyàn. Ṣé rí gbogbo àwọn tí ọwọ́ ò tí ì bà nílùú Nàìjíríà tó jẹ́ politician àtẹni tó ń ṣe kinní àtiwọ́ tó ń ojú ló pẹ́ sí. Ẹ máa wòran. Ẹ̀bẹ́yìn náà rí bó ṣe ń lọ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tọ́lọ́run ti ń ṣe. Ó ní mo ṣe ń sọ pé ó máa ń dùn mí tí n bá ń rí tó bá ń ṣépè fún torí mo sì máa ń sọ mo sì máa ń tẹnu mọ́. Tinubu tí èmi mọ̀ aṣíwájú tèmi mọ̀ ní ọdún tó ti pẹ́ kọ́ ni tó ń ṣẹlẹ̀ mọ́ ẹ̀ torí wípé kí ni kò sí ẹ̀dá tó mọ Tinubu tó súnmọ́ tó wà pẹ̀lú ẹ̀ pẹ́kípẹ́kí tí ò kí ń débi tó dára. Ṣùgbọ́n nígbà míì tẹ́ ibi tó bá ti yẹ kẹ́ ẹ bá nǹkan tẹ́ ẹ bá níbẹ̀ apá yín máa ṣò ọwọ́ yín máa jábọ́ ẹ̀dá lè máa fojú bákan wò ẹ́ káyé máa kí Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Nígbà míì tí n bá wò ó pẹ̀lú gbogbo bó ṣe lọ mo máa ń wò wípé kí ni ayé fẹ́ sọra wọn di Ọlọ́run torí kò sí nǹkan tí Tinubu ń wá nú ayé tí Ọlọ́run ò ti ṣe. Ẹ̀dá tí Ọlọ́run yìí tí kò ń ṣe wípé àhesọ. Ó ní mo ṣe ń wò pé ṣé ènìyàn tún máa ń ní títí kó tún fẹ́ di Ọlọ́run ni. Ṣé ènìyàn máa ń ní títí kó dẹ̀ wò wípé kò ní sí Ọlọ́run máa bí ikú kan ò ní ṣẹlẹ̀ mọ́ ni. So ẹ gbàgbé o. Àwọn èèyàn kan wà tó mọ bó ṣe ń lọ gidi tó yẹ pé wọn ò ní ìdàtìgbà àwọn gangan ní information. Àwọn gangan lẹni tí wọ́n máa sọ fún ẹ pé báyìí ni. Ṣùgbọ́n wọ́n ní ṣe bla bla wọ́n dẹ̀ ní ṣe làwùlàwù. Ṣùgbọ́n ẹ má push a lot of people jáde síta. Ẹ má push a lot of people jáde síta. Ẹ má jẹ́ kí àwọn tí kò fẹ́ sọ̀rọ̀ kan sọ̀rọ̀. Ẹgbẹ́ jẹ́ ẹ kàn rọra wà bẹ́ẹ̀. Anybody bá fẹ́ lò láti sọ pé ẹ̀yin lójú ìwọ náà kí ni èmi ready for anybody o. Business tèmi lèmi ń ṣe o. Mi ràn anybody mi ń wọnú ilé ìyá anybody wá gba nǹkan kan mi ń gbébọn sí orí èèyàn kankan. I'm doing my business. We are doing business together as a partner. Anything bad go wrong, let's deal with it. Let's face it together.
So if anything anybody bá fẹ́ sọ lórí business èmi o àbí pé anything, come out, you can say talk is free. If I feel like to answer you, I will, but mi ò bá feel like má ti rí pé level ẹ ò sí lára ẹni tí mo lè exchange, o lè bu, o lè share anything, o bá given London ẹ kan máa àwọn tí a lot of mo ti block èèyàn, má ti block you to 2000 ìwọ̀nba àwọn tí mo fẹ́ kàn máa rí mi náà ń rí mi. Irrelevant people tí mi bá fẹ́ kàn rí mi, I block you because mi ò ní tí mo fẹ́ lose nípa mo rí ẹ àbó rí mi. So ibi tí ẹ̀dá bá máa dé, ó máa débẹ̀. Tá a bá jọ kò sí èèyàn kankan tó wà nú ayé bá ṣe jọ wáyé tí ò lè sọ̀rọ̀ tàbí tí ò rí, àfi táwọn èèyàn kan bá kọ̀ wò pé man, I no be speaker, I no be blogger, I'm not looking for necessarily kini, you know. Oh, that is why tí mo ṣe sọ fún yín pé if me EYINLOJU do chat tó bá jẹ́ èèyàn kan ló wà ńbẹ̀, ṣé ever rí kí n stop rẹ̀ because wọ́n à ń pohùn má gogo lẹ́nu. Kó jẹ́ èèyàn ẹyọ kan péré ló fẹ́ gbọ́n tí mò ń sọ, I'm okay with it. I will pass my message, and whatever anybody, but how do you want to take it is up to you. Everybody ló ní kíni, ló ní opinion ẹ̀, ó dẹ̀ ní right láti say anything tó bá wù ẹ́ ní media. Àwọn tó bá máa gbọ́ ní side tí ẹ rí what you are pé okay bó ṣe ń sọ ó make sense sí wọn, they will understand, but never expect everybody to be on your side. Mi lè ever sọ pé gbogbo ohun tí mò ń sọ ìkẹ́ everybody understand. You don't, this is Yoruba chat. If I feel like Yoruba is my language, tí n bá feel like tí Igbo bá ń ṣe chat wọn, they speak in Igbo. Tẹ́ bá rí pé tí àwọn Indian tó bá fẹ́ ṣe kí, they speak Indians. I'm calling about my Yoruba actors and actresses and Yoruba people here. If you don't understand, you can call anybody to translate whatever I'm saying to you. If I feel like, if I don't feel like, I don't give a F. You know what I mean? That is just it. If you want to talk about fish pond, you have my number. I'm not talking about fish pond here. Whoever tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ fish pond, you have my business number. Our business number is +1416 725 6606. That is my business line. Tó bá dẹ̀ jẹ́ wípé you want to go on our website www.tbfeyinlojuvillasignature.ca. Àgùntàn tèmi ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì o. Iṣẹ́ ọwọ́ tèmi ni mò ń jẹ. Àgùntàn Olúwabùnmi kò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì. Iṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ. Wọ́n dẹ̀ ní tí kìdí kan bá ṣépè tó bá ó máa dá padà ní. Ṣé o mọ̀ pé tépè bá tó bọ́rẹ́ pè sẹ́yìn kan tó bá ṣe tí ò bá yí ṣe ń tóbi, ó máa padà wá padà síbi tó ti wà ní. Mo ti sọ fún yín, mo ti sọ̀rọ̀ yìí láti, at least I've been a speaker on this Facebook since 2014 or 15. Tí mo ti rọra ń ṣe mẹ́sẹ̀gì ìwọ̀nba ó ṣe èèyàn méjì mẹ́ta tí mo ti ń sọ̀rọ̀ mi gátagàta mi bọ̀. And me lobby. One woman mopo. Me kin lobby. I don't care. Once tí mi bá ti wá bẹ́ẹ̀ pé kí báwo lọ, I don't, mi rí yàn. Mi fẹ́ kẹ́ni bá rí mi rí ẹ, mi rán ẹ. Kónkálùkù ṣàrà máa ṣe tiẹ̀. Do your thing, run your race. Kémi náà run my race ni. Ẹ jẹ́ kájọ run race ayé ara wa. Kí ló dé tá ń bínú ara wa? Ẹ wá ní Yorùbá ẹ fẹ́ gbà, abẹ́ ti gbà ní pẹ̀lú báyìí náà. Àbáwọn tó máa ṣe fíìmù Yorùbá nation fún wa náà lọ́la kọ́ yìí ni. Tó bá dọ́là ń sìn ẹ máa lẹ́ gbé fíìmù jáde, ẹ fẹ́ ṣe Yorùbá kìíní fún wa. Hey! Gbogbo obìnrin ló mọ̀ wípé nǹkan tí Ìjẹ̀ṣà ṣe ó máa jìyà ẹ̀ torí kò lè lọ scot free. Ṣùgbọ́n pé wọ́n ní wọ́n fẹ́ gba béèlì, wọ́n ní police station gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, even labroad wọ́n lè gbà. Mo sọ fún yín ó ṣẹlẹ̀ sí èèyàn kan ní Canada tá wà yìí tó jẹ́ èèyàn wa tí wọ́n sọ wípé ó rape adẹ̀ bí léèrè, ó ní àwọn kò kàn mí, ìjọba ti gbé ọ̀rọ̀ ẹ, ṣùgbọ́n wípé kí wọ́n gba béèlì ẹ kó má dàbí ẹni pé àwọn tó mú ẹ wọ́n kó ẹ sílẹ̀ á dá owó, wọ́n dẹ̀ bẹ́ ìdájọ́ wà lọ́wọ́
Ọlọ́run àti ìjọba ó ti wà níbi tó yẹ kó wà. Ẹ wá wo bọ́lọ́run ṣe ṣèdájọ́ ẹ̀ kó lè lọ scot free. Ṣé ẹ rò pé tírú ọkùnrin yìí bá jáde kò ní parẹ́? Mo ń repeat ẹ̀. Òun gan mọ̀ pé òun ti ṣèdájọ́ ara òun, ikú ló kù fóun torí ikú lè rí ẹ̀ṣẹ̀ ẹ̀. Àdẹ̀tún kí ṣe Ọlọ́run. Àwa lè rí bẹ́ẹ̀ pé kú lè rí ẹ̀ṣẹ̀ bọ́lọ́run bá ní kò ní kú, á wá bìkan gbà lọ, but in tó ń pè ní orúkọ tàbí gbogbo yíyá rẹ̀ ó ti bàjẹ́ ẹ̀. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ohun tá a bá ń ṣe ká kọ́kọ́ wo ẹ̀yìn, ká wo iwájú, ká dẹ̀ má gbàgbé wípé ogun lé o, ogun lé o, ogun lé o, ẹ má bá mi jà o. Ẹni tí ogun bá ń bá jà tí ò bá súnmọ́ Ọlọ́run tó, ẹni tí ogun ilé ìyà bí ogun ẹni tí ò mọ̀ rí, ogun abínú ẹni, ogun inúnibíni tí ó bá ń bá jà, kò sí nǹkan tó o lè ṣe nínú ayé. Wàá ṣubú tó o bá súnmọ́ Ọlọ́run. Paríparí ọ̀rọ̀ mi, má mà dára sílẹ̀. Tó bá jẹ́ Mùsùlùmí ni ọ́, fi àyè sílẹ̀ fún Ọlọ́run púpọ̀ nínú ayé ẹ láti súnmọ́ Ọlọ́run. Torí wípé kíni, afẹ́fẹ́ tó ń fẹ́ nínú ayé yìí gan, afẹ́fẹ́ ìkà, afẹ́fẹ́ òdìmà ni. Tó bá jẹ́ Christian ni ẹ́, kò dìgbà tó o mà tó dé chọ́ọ̀chì, mà kún fún Ọlọ́run pẹ̀lú inú kan, pẹ̀lú àdúrà pé kó o má ṣìṣe. Ẹni tí a bí nínú obìnrin kó má mà ṣe inúnibíni sí ẹ̀. Torí wípé kíni, nǹkan ẹyọ kan báyìí ó mà lè ti torí ẹ̀ bá ilé ayé rẹ jẹ́ tó jẹ́ wípé o ò ní lè rí ìtòmọ́ nínú ayé. Tó o bá súnmọ́ Ọlọ́run bó ṣe yẹ kó o súnmọ́ Ọlọ́run. Ó ní mo ṣe máa ń sọ fún ẹ, ẹni tí bí máa kàn, tí kú máa kàn, tí ìbànú máa jẹ́ máa kàn, tó máa sún mẹ́mi àti ẹ, kò máa ní ṣẹlẹ̀ sí wọn nínú ọdún yìí. Mo ń sọ fún ẹ, ọdún tèmi àti ẹjọ́ wà yìí, àwọn èèyàn kan ń ṣe rere níbẹ̀, wọ́n ń gba ayọ̀ níbẹ̀, wọ́n ń lọ síwájú níbẹ̀. Kí ni nǹkan tó yàn tí wọ́n fẹ́ gbà níbẹ̀? Láì súnmọ́ Ọlọ́run, láì mọ tó ń ké pè, láì mọ àdúrà àgbà, kò dìgbà tó o bá tó forí lálẹ̀. Kò dìgbà tó o bá tó sọ pé o tẹ́ awọ tàbí máa kàn sọ fún Ọlọ́run pé Olúwa gbà mí, ṣàánú mi, má jẹ́ rìn níbi tí ayé ò ti fẹ́ mi, má jẹ́ káyé bínú mi. Torí wípé kíni, in tó pamọ́ lójú Ọlọ́run, lójú ènìyàn yìí, kedere níwájú Ọlọ́run o. Má jẹ́ kínú rẹ kó dùn pẹ̀lú ìṣubú ènìyàn. Mo máa ń sọ ní gbogbo ìgbà, ìwọ tó o bá rò wípé mo mọ́ lónìí, inú mi ń dùn, kíní kan, ó mọ tó lè ṣẹlẹ̀. Má gba èṣù láyè, má jẹ́ kí Sátánì lù ẹ́ fún ìṣubú ènìyàn kankan. Má wò wípé bó ṣe wáyé agbára wà ní ọwọ́ rẹ, in tó bá fẹ́ ṣe ló fẹ́ ṣe, Ọlọ́run yẹn ló fún ẹ. Tó bá wù ú, ó lè sọ pé báyìí lòun ṣe fẹ́ kó rí. Má bínú ènìyàn, má ṣe lára ènìyàn, súnmọ́ Ọlọ́run jù, jẹ́ kí inú rẹ kó dùn sí àlàáfíà, má bá wọn wà níbi àti bá títẹ ènìyàn jẹ́. Torí wípé kíni, oníkálùkù wa pátá ló mọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀, ibi tá a sì ti jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ogun tó ń jà ọ́ ó yàtọ̀ sógun tó ń jà mí. Má wàá ṣeré gbàgbé ara rẹ, má ṣiṣẹ́ gbàgbé ara rẹ láti máa fi ìrìn àjò rẹ lé Ọlọ́run lọ́wọ́. Àáfàá tàbí wòlíì yẹn wọn ò lè ṣe mọ́ọ̀chì bíi kí wọ́n gangan kúnlẹ̀ kó bẹ ìṣẹ̀dá láti jẹ́ kó rin ìrìn àjò ayé yìí fún ẹ, torí pé ayé ìkàlẹ̀mí àti ẹ ń gbé. Ẹ jẹ́ kí n máa fi lílọ ṣe lọ báyìí o. Èmi ẹyin lójú Olódùmarè, n tí mo sọ lónìí kò ní jà sọmọ fún mi. Bàbá wa rẹ ní tá bí nínú obìnrin tàbí tá fi ọ̀bẹ gbé jáde, bóyá àǹjọ̀nú ni ẹ nínú afẹ́fẹ́, nínú omi, tàbí ènìyàn tí ẹ̀jẹ̀ ń ràn nínú ara rẹ̀ tàbí omi, tó bá wá ní inú ń bí òun pé àbẹ́yìn lójú ṣe sán yẹn ó ṣe sọ títí ẹ, ẹ̀mí mímọ́ máa bá mi gba tó ń dùn tàbí gbogbo ohun tó rí yẹn ó máa fi ṣe ìnira fún ẹni. Torí wípé kíni, oníkálùkù ló ṣe kíni, ló lẹ́ǹtáìtù láti sọ bó bá ṣe fẹ́ rí. Tó bá wá ló débì kan àbínú ń bí ẹ, ó wá kò kàn èmi o. Èmi ti sọ, bí mo dẹ̀ ṣe sọ yẹn, mo ti sọ nìyẹn. A kì í pohùn má gogo lẹ́nu. Nollywood actress tàbí actor tó bá rí wípé ọ̀rọ̀ tí mo sọ yẹn wá bá òun lára, ó wá fẹ́ show, I dey expect you. A jẹ́ pé àwọn tó fẹ́ ṣubú tó sì fẹ́ bọ́lẹ̀ nù yín pọ̀ nìyẹn.
I know. If the case is not publicized, Nigerian police will definitely... I know. You don't understand. You people don't understand. Initially, everybody rí wípé ní tó ṣẹlẹ̀ sí ti sọ. Ó ti gbé jáde. Ó dà pé nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn òye gbogbo yín. Tí gbogbo bloggers bá ń gbé, tí speakers ń gbé, tí everybody ń gbé. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. Àní nínú àwọn Nollywood tẹ́ ẹ wá ń sọ yìí, mélòó nínú wọn náà ló mọ̀? Ẹ jẹ́ ká jọ sọ kó máa rókì inú gbogbo wa. Àti gbogbo àti kíní o, àtàwa tá à ń jọ ń rí o, àti commentators o, àti pé àkíní kan o, everybody mọ̀ pé Nàìjíríà ò ṣèlú tó dáa. Wọ́n máa pa a lot of things. But mélòó nínú àwọn wọ̀nyí àtijọ́ mọ̀ yẹn? Èbó dẹ̀ tí kí la wá tí wọ́n ń gbé bí ìgbà ọtí ń tébò ń sọ fún yín nìyẹn. Àtijọ́ rí, but n tó máa ń sú mi nínú ọ̀rọ̀ àwọn èèyàn wa ni pé wọ́n ṣáà máa ń ti àṣejù bọ nǹkan ṣáá. Bí wọn bá ti àṣejù bọ́, kí ayé ṣàlérí wípé àṣejù ní irun àyà. Gbogbo wa pátá ta lẹni tó mọ̀. Àṣírí rẹ̀ sì ti tú jáde síta nìyẹn. Ṣé wá ra wọn kéèsì tá a sì gbé bọ́ta pọ̀ o. Torí gbogbo àwọn tó ń claim kan ti rape àwọn pọ̀ báyìí lórí Facebook. Gbogbo wọn la fẹ́ kàn gbé kéèsì wọn náà jáde báyìí. A fẹ́ kí everybody náà wá bring kéèsì ọdún tó ti pẹ́ bọ́ta báyìí. Gbogbo àwọn rapist yẹn pátá la fẹ́ kàn pa lọ́wọ́ ìbáyìí. Gbogbo àwọn tí wọ́n ń tọwọ́ bọ ọmọ ọlọ́mọ nídìí la fẹ́ kí wọ́n pa, kí wọ́n ṣe kéèsì wọn, kí gbogbo wọn go down. Gbogbo àwọn tán ti rape tán claim pọ́n, ó yá kí gbogbo yín máa ẹ dárúkọ gbogbo àwọn tó ti rape àtàwọn nígbà tẹ́ ẹ dàgbà, àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ tí gbogbo yín náà rape papọ̀. Gbogbo wọn ló gbọ́dọ̀, obìnrin inú wọn gan náà lọ ẹ̀wọ̀n. That is it. In tí mò ń sọ nìyẹn. Abíamọ kankan ò gbọ́dọ̀ sọ wípé n tó jáde yìí kò dáa. Bó ṣe dáa nìyẹn because kò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀. Tó bá tírú ẹ̀ bá lọ bẹ́ẹ̀, èèyàn mélòó la mọ̀ kan fẹ́ ṣe fún àbí tó tún ti ṣe fún. Everybody wa gbogbo wọn pátá ni rape victim tẹ́ ẹ bá mọ̀. Everybody wọn, àwọn obìnrin wọn gan, even ní Canada tán rape àwọn boys camera wa, àwọn olórí ibú onídọ̀tí, àwọn àǹtí olóbò wèrè, gbogbo wọn náà fẹ́ kò sí tí wọ́n lè dó ban. Àtọkùnrin àtobìnrin wọn, àwọn Nollywood actress yẹn, ojú tì mí pé mọ́ láàrin oṣù bíi mélòó kan èmi náà kàn rọra jẹ́ Nollywood actress. They are all the same irú kan náà ni wọ́n. Lórúkọ Jésù, àtèmi àti yín àtàwọn ọmọ wa, wọn ò ní rìn síbi táyé ti máa sọ wípé àádẹ̀ wo ohun tó máa ṣẹlẹ̀. Torí pé kí ni ìtáyé ń rò nínú ayé mi àti ẹni wípé àwo ohun tí ó gbẹ̀yìn ẹ̀. Má gbàgbé, Ọlọ́run nìkan ló lè fi ẹ̀yìn tì tí èrò Sátánì ò fi ní jẹ lórí ọ̀rọ̀ ẹ̀, because àwọn ènìyàn kan ti tàkápá máa wo ibi tí ó bá dé. Àwo ohun tí ó ṣẹlẹ̀ sí. A lot of them ló wà, ẹni tó ti ẹ̀bọ̀n rí, ẹlòmíì tó bá tán, ẹni tó ṣẹ̀, ẹni tó rírí, ẹlòmíì kan ń jókòó pé sẹ́ mo fẹ́ wo ibi tí ó bá dé, ìwọ ni kó nǹkan ẹyọ kan tó lè máa jáde lẹ́nu rẹ, òun ni orin ọpẹ́ láti máa sọ fún Ọlọ́run pé ayé mi ò rí bí ọ̀tá mi ṣe fẹ́ kó rí, ògo fọ́lọ́run mi. Ayé mi ò rí bí ọ̀tá ṣe fẹ́ kó rí. Torí wípé kí ni ọ̀tọ̀ ni nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀, ọ̀tọ̀ ni táyé ń retí lórí ọ̀rọ̀ ayé mi àti ẹ. Nǹkan ẹyọ kan tó dẹ̀ lè fi borí ẹ̀, òun ni kó ní Ọlọ́run kó mẹ́ni tó ń sìn. Òun ni kó má ní kí ẹni tó wà lókè kó jábọ́. Òun ni kó má sọ wípé ẹni tó fẹ́ gòkè kò gbọdọ̀ débẹ̀. Nǹkan ẹyọ kan, ọ̀nà kan tó fi lè rí ọ̀nà ayé rẹ̀ gbà nìyẹn. Ta lẹni tó wá fẹ́ dúró síbẹ̀ láti sọ wípé níbo ló ń lọ? Òun á wo bó ṣe máa gbé gbà, ọ̀nà wo ló fẹ́ gbé gbà, nítorí wípé kí ni ìwọ ti lọ́lọ́run àbí nǹkan dùn nínú ayé ẹ. Má mà wòran, ayé tèmi àti ẹjọ́ wáyé, ayé ìkà ẹ̀ṣẹ̀, yìí tí wọ́n ń ṣe nínú kọ̀rọ̀ tiwọn ó ju nǹkan tá à ń rí yìí lọ. Àlàáfíà tí mo fi yín sí
òun náà ni mo tún máa padà bá yín ní gbogbo ìgbà tẹ́mi bá máa bá yín. Ẹni tó bá ní mi ò ní dé o ní mi ò ní dé bá. Ẹ̀yin lójú Olódùmarè kò ń ṣe gbogbo ìgbà lèmi ráyè láti máa ṣe chat o, ṣùgbọ́n gbogbo ìgbà kígbà tí n bá máa tún jáde ọjọ́ Sunday ẹ bá wa pàdé. Ẹ bọ̀ pé bí ojú 2 minutes bó ṣàwa méjì bó ṣàwa ẹyọ kan, èmi kàn máa rán ẹ létí pé má gbàgbé ọ̀sẹ̀ tuntun tó o bá fẹ́ wọ̀ máa fi Ọlọ́run síwájú kó dẹ̀ máa fi kẹ́yìn, nítorí wípé kí ni afẹ́fẹ́ ń fẹ́, afẹ́fẹ́ bí ò ní fẹ́ dénú ilé mi àti yín, ìmọ̀ta ò dẹ̀ ní ṣẹ lórí wa, a ní sunkún lórí n tó ń pa wá lẹ́rìn. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi Ọlọ́run sílẹ̀ ní gbogbo ìgbà, ẹ jẹ́ ká máa fi Ọlọ́run ṣe alpha àti omega. Onínú ni bínú pọ̀ ní inú ayé tá a wà yìí. Bó ò tí ì jẹ tàárọ̀ yẹn, bó kàn tí ẹ̀ ń rí tọ̀sán àtàlẹ́ jẹ, ó ń bí wọn nínú. Wà kíẹ́fù, má fi ọmọ rẹ tàfàlà. Gẹ́gẹ́ bí òbí, má fi ọmọ rẹ síbi tí o má trust èèyàn kankan. Wo ìwọ̀nba ni kó jẹ́ kíṣẹ́ mọ́. Mo sọ fún yín oríṣiríṣi business wo orí kọ̀ǹpútà mo wà láti àárọ̀ from Monday till Sunday bí mo ṣe máa ń ṣiṣẹ́ mi, torí pé kí ni business mi pọ̀. Kò dẹ̀ sí bí mo ṣe fẹ́ ṣe, bí mo ṣe máa jókòó sórí kọ̀ǹpútà tí máa bẹ̀rẹ̀ iṣẹ́, tí máa dá customer, ibẹ̀ náà ni màá wà, máa pariwo látàárọ̀, spirit mi wà pẹ̀lú àwọn tó wà ń fàmù gbogbo bó ṣe ń lọ. Ìwọ ni kó busy kó o dẹ̀ make sure pé o ní ààyè fún ọmọ rẹ. Má fi ojú wo tí obìnrin bá ní owó tó o bá níṣẹ́ lọ́wọ́, tó o bá tí ì lọ́kọ, tó o bá jẹ́ single mother, wo wàá rí wípé o máa lè ṣàlásìkò tó bá ń wọ̀ ẹ́. Reason tó fi dàbí ẹni wípé ẹ̀yin lójú òkín mi ń kánjú. Èmi ò kí ń kó ọkùnrin débi tí ọmọ mi máa wá wò pé lágbájá. Àwọn tó mọ̀ mí ní Canada á sọ fún yín wípé ó kanra, ó proud náà máa ń pè mí, ó dẹ̀ pay mi nítorí pé mo ní ọmọ. Mi kì í ṣe obìnrin tí ọkùnrin kan máa fi ṣe ẹlẹ́yà láti wá fi ṣe ẹ̀sín. Mi tí ìrọ́kùnrin náà nínú Canada tó lè sọ pé àbẹ́yìn ló torí pé mo ní iṣẹ́ mi lọ́wọ́. Mo ní ọmọ obìnrin tó jẹ́ pé mi ní gbàdúrà kí ìbànújẹ́ kó dé bá. Ọkọ mi lè má sí pẹ̀lú mi gẹ́gẹ́ bí obìnrin bí mo ṣe wà yìí. Bó bá wù mí tí má wò pé mo fẹ́ di single mother bí bọ́wọ́bọ́wọ́ bó tiẹ̀ ṣe kò wù mí, mo gbọ́dọ̀ ní sùúrù ni. Tó o bá tí ì jẹ́ single mother, ṣùgbọ́n tó o bá jẹ́ single mother ní iṣẹ́ lọ́wọ́, má fi ọmọ rẹ tàfàlà. Ìwọ̀nba ni kó in tó bá ṣàtìmọ̀ pé ó máa tó wo ni mo ṣe máa ń sọ. Obìnrin tó bá ti máa bímọ, tó bá ti bímọ wọ, tọmọ bá ti ń pé 5-6, ó máa kẹ̀ ẹ́ lọ́rùn. Bó ṣe ẹyọ kan, bó ṣe méjì ló lè bí. Bàbá gbogbo ayé ni wàá lè ráyè fún àwọn ọmọ ẹ. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká wò pé ọ̀rẹ́ ni, family friend mi ni, boyfriend mi. Mo ṣe wà yìí, mo máa ń mú ọmọ, mo máa ń ṣàná ti sọ mí lẹ́nu. Ibi tó o bá ti rí ọmọ mi, tó o bá wò láàrin ìṣẹ́jú kan wàá rí mi ń bẹ̀. Alọ́sùn òsì lórí ọ̀rọ̀ ayé ti tèmi, bóyá nítorí ẹ̀ ló fi dàbí ẹni pé ọkùnrin ò lè sọ pé òun ráyè pẹ́yìn lójú, torí mi ní táìmù fún ẹ. Táìmù mi ó ní ọmọ mi àti kàríà mi. Mi dẹ̀ ní gbààyè tọkùnrin kan wá sọ wípé sí ibi sí tèmi, ọmọ ẹ̀ máa ti ń dàgbà, máa wọ̀yàn, máa wòdì. Ojú tí má fi wò ẹ́ gan, ìwọ gan ò ní kí mi mọ́, torí láti ibẹ̀ mo lè dàgbà júbù ẹ̀. Mi náìsì débẹ̀. I don't joke with my children. Mo dẹ̀ fi ààyè sílẹ̀ láti jẹ́ kí ààyè yẹn kó wà, torí ẹ̀ tó ìwọ̀nba nǹkan tó o bá ti lè tọ́ òun ni kó o bí. Jẹ́ kí ààyè kó pọ̀, wà very vigilant. Má trust wípé àwọn family, gẹ́gẹ́ bí mo ṣe kà lórí Google, family friend, ọ̀rẹ́ àti kinní tó o lè fojú sí yẹn, ibẹ̀ gangan ló ti máa ń bẹ̀rẹ̀ jù. Ibẹ̀ gangan ló ti máa ń bẹ̀rẹ̀ jù. Àwọn tó ò fọkàn sí yẹn náà ra máa gbá nídìí. Bí mo ṣe wà yìí, ó máa ń wò mí ni pé mọ́mì ti wà too much kí lorúkọ ẹ̀ jù. Ẹ ti wà gbogbo nǹkan ni mo fẹ́ mọ̀. Mélòó ni mo bí? Ìwọ náà wò ó, kí ìwọ náà kàn máa wò bẹ́ẹ̀ pé ọmọbìnrin yìí mo gbọ́dọ̀ máa ṣọ́. Ọlọ́run ló ń bá ẹ̀dá tọ́ ọmọ, bọ̀ àwa ìyá ẹ jẹ́ ká ṣe kí ni? Ká ṣèwọ̀nba tá a lè ṣe. Lórúkọ Jésù àwọn ọmọ wa ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Àwa náà ò ní bọ́ lọ́wọ́ o. Ọlọ́run á dáàbò gbogbo wa. I want to say thank you all for your time. Thanks for joining this chat. Wo wípé akálòlò ni.
bẹ́ẹ̀mi ṣe máa ń sọ̀rọ̀ fast mo mọ̀ pé wọ́n bá bí mo ṣe sọ ẹ ti understand mi ò mọ̀ sọ jù báyìí lọ ṣùgbọ́n òye ti yé ẹ̀yin ìwọ̀nba tó máa yé tó jẹ́ ti tèmi. I want to say thank you for your love, thank you for patronage, for your patronage, for patronizing us. Mo dúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣe ẹja, bẹ́ẹ̀ ṣe ń ra EYINLOJU food plantain flour, EYINLOJU bean powder, tẹ́ ẹ̀ wo pé lọ́tún lọ́sì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé contract tí mi mọ̀ ń pa ẹ̀ fi ń lọ̀ mí. Thank you all. I want to say thank you fún gbogbo because most customers tèmi ò kì í ṣe Facebook customers. Àwọn míì bí mo ṣe wà yìí mi mẹ́lòmíì láàrin Ìbàdàn mi mẹ́lòmíì lẹ́kọ̀ọ́ l'Àbújá tó dẹ̀ jẹ́ pé wọ́n patronize wa. I want to say thank you. Thank you all. Mo mọ̀ pé lórúkọ Jésù àtèmi àti yín ibi tá a bá máa dé a máa débẹ̀ láyọ̀ àtàláfíà ni. Ìmọ̀ta ò dẹ̀ ní ṣẹ lórí ayé wa. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. This is your sister, your daughter, your friend. Èmi náà ni wọ́n nífẹ̀ẹ́ lòmíì ṣe mí. Olúwalóbùnmi ọmọ Adéagbo, popularly known as the TBF, the CEO of TBF, Iléeṣẹ́ EYINLOJU Olódùmarè worldwide. Thank you so much. I love you all. Bye mommy, bye daddies, bye my brothers and my sisters. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀. EYINLOJU ni.